Auzu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah, wassalatu wassalamu ala asrafil sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la hawla wa la quwwata illa billahil azim. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba àṣekánmákù, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run, ọba tó ti wà kí gbogbo ayé tó wà, ọba tó máa bẹ nígbà tí ò sí ẹ̀dá kankan mọ́. Kábíyèsí Allahu akbar kẹbíra. Ọba tó ṣe sánmọ̀ tí ò yẹ̀ lé wa lórí, ọba tó ṣe ilẹ̀ tí ò rì mọ́ wa lẹ́sẹ̀, ọba tó ju ká kí wípé kí adé pẹ́ lórí, ọba tó ń gbàdébálẹ̀ ọba. Allahu akbar kẹbíra jalla jalaluhu wal kirami. A kí Ọlọ́run Allahu subhanahu wa ta'ala tó ti ṣọ́ wa láti inú oyún títí di wákàtí yìí, torí kò ń ṣe mímọ̀ ṣe wa, kò ń ṣe torí ìrun wa, kò ń ṣe torí àwẹ̀ wa, kò ń ṣe torí wípé sàárà wa ló wá pọ̀ bẹ́ẹ̀ yẹn ni, bí ò ń ṣàánú Allahu subhanahu wa ta'ala lórí wa. Àwọn tán ti jọ bí wa, tá bá mọ núrò a máa mọ pẹ́ dá. Ọ̀pọ̀ lájọ ṣe kékeré, ọ̀pọ̀ lájọ lọ sí skul, ọ̀pọ̀ lájọ wọ̀lú òyìnbó gan tó jẹ́ wípé tá bá máa sọ a máa sọ wípé alágbájá in short kọ́lọ́hún kó ṣe báyìí fún un. Alihamdulilayi fáwa tá wà láyé, tá dẹ̀ wà láàyè, tá wà nínú àlàáfíà. Alihamdulilayi lórí ọmọ, lórí ọkọ, lórí aya, lórí iṣẹ́ wa, lórí ìpè àti ẹ̀mí. Alihamdulilayi wípé ìṣe wa ní mùsùlùmí, àpadà sí aburú, àpadà sí ìgbà, kò ń ṣe pé ó lówó kò lówó mọ́, kò ń ṣe pé ó bímọ kò bímọ mọ́, kò ń ṣe wípé ó ti wá kọ́lé kò mà kọ́lé mọ̀ kó a tàbí kò nílé mọ́, bí ó ṣe pé ó ti mọ Ọlọ́run Allah subhanahu wa ta'ala, ó ṣe la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam, ó wá lóhun ò ṣe bẹ́ẹ̀ mọ́. Abẹ́ Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó má ṣẹlẹ̀ sí èmi àti yín, gbogbo bíkíbi tí ẹ ti ń gbọ́ mi, tí ẹ fi ń gbọ́ mi kó má di, etí ẹ tẹ fi ń gbọ́ mi kó má bàjẹ́, ìbànújẹ́ tó kéré kó tóbi kó má wọnú ẹ̀. Ọlá títóbi ẹ̀, ọlá agbára ẹ̀, ọlá ìníkù ẹ̀, ọlá la hawla wala quwwata illa billahil azim. Àti ara Ọlọ́run Allah subhanahu wa ta'ala, kí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kí ìkẹ́ àtìgẹ́ ọlá Ọlọ́run ọba kó lọ wá bá síwájú wa, ọ̀gá wa, ẹni tọ́lọ́run rán sí wa pé kó wá fi wá mọ̀nà. Àtúbọ̀tán orí náà kó wá jẹ́ ti orí kọ̀ọ̀kan èmi àti níbikíbi tí ẹ ti ń gbọ́ mi, níbikíbi tí ẹ ti ń wò mí, àtẹ̀yin tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́, àtẹ̀yin tẹ́ máa wò ó létà, àtẹ̀yin tẹ́ máa wò lọ́jọ́ iwájú. Ìbànújẹ́ ó kéré ó tóbi kó má jẹ́ ti orí kọ̀ọ̀kan wa. Kí àárín àwa àtọlọ́run náà kó má dàrú, kó má bàjẹ́. Àárín àwa àtọkọ àtaya àtọmọ kó má dàrú, kó má bàjẹ́. Ọlá kún fàyà kún, ọlá ìjẹ́ kan ṣoṣo Ọlọ́run, ọlá la hawla wala quwwata illa billahil azim. Àwa ti ara ilé yà kí àwọn mọ́mì wa, àwọn ìyá wa, àwọn sísà wa, àwọn grandma wa láti ìlú Germany tí gbogbo ayé mọ̀ sí ìyá kàsẹ́ẹ̀tì. Àwọn ní ọlọ́mọ èèyàn kí mo mọ́ pọ̀ kó wá, báwo ló ṣe máa ń sọ, kó wá introduce ara wọn, mi ò mọ̀wé yẹn láti pa wípé àwọn ló lè introduce ara wọn. Àmọ́ wá bèèrè lọ́wọ́ àwọn mọ́mì wa wípé bóyá ibo ló bí wọn sí, ibo ló dàgbà sí, tó ló gbọ́ àwọn èdè díẹ̀díẹ̀ báyìí. Kán fún wa ní àwọn díẹ̀ kékeré nínú àwọn ìrìn àjò wọn tán bá lè sọ. Àmàjẹ́ tí wọ́n béèrè lọ́wọ́ yín wípé torí mo rí wípé ẹ ní interest nípa ìdàgbàsókè ìlú, báwo ni interest yín, kí ni, ibo ló ti wá sí yín lọ́kàn, báwo lẹ ṣe nífẹ̀ẹ́ láti, because bí ìgbà tẹ́ ẹ ń jà fún ìjà ọmọ ìlú, ẹ ń jà fún ìlú yín, wípé báwo ló ṣe lè dá ohùn yín bẹ́ẹ̀, ó dẹ̀ ń gbogbo wa bẹ́ẹ̀ náà níbọ̀ akitiyan tẹ́ ń ṣe jù lórí wípé báwo ni ìlú Nàìjíríà, báwo ló ṣe lè dá. Nìkan tí bá rí ọ́díò tẹ́ bá send nínú bóyá bíi 5 láàrin ọ̀sẹ̀ kan, ẹ máa sọ̀rọ̀ Nàìjíríà ń bẹ bóyá bíi 4 nínú ẹ̀ ni. Mashallah tabarakallah. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, àwọn náà sọ wípé ká máa proud ìlú wa ni, ká máa proud ibi tán ti bí wa. Kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó bá wa tún lè wá ṣe. Màá fẹ́ kẹ́ introduce ara yín díẹ̀ ṣókí fún wa ká tó wá máa tẹ̀síwájú mà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh mà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Èmi ni Alhaja Halima Isa nílùú Germany.
ọmọ Nàìjíríà ni mí, ìyá mi bàbá mi ọmọ Nàìjíríà ni mí, so mo dẹ̀ dàgbà sí wọ́n bí mi sí ìlú Togo, wọ́n gbé mi lọlé but mo dàgbà sí jù, ibẹ̀ ni mo ti lọ́kọ, mo dẹ̀ bí àwọn ọmọ díẹ̀ síbẹ̀, mo wá tún padà wá sí ìsàlẹ̀ ìyẹn nílùú Abẹ́òkúta, but ọmọ Ọ̀ṣun state làwọn òbí mi pátápátá wá. So tí ẹ béèrè ọ ni ọ̀pọ̀lọpọ̀ ti béèrè lọ́wọ́ mi, torí pé kí ni ìrìn àjò ló jẹ́ kí n mọ̀ nípa ọ̀rọ̀ ìlú bó ṣe rí àti bó ṣe dáǹsì, ló jẹ́ kí n máa dá sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kò jẹ́ bó ṣe jẹ́. ẹ ṣé gan ni, Mashallah tabarakallah, alihamdulilayi rabbil alamin. Ẹ̀yin tí ẹ báyìí ti share, please ẹ jẹ́ ká share, màá fẹ́ kẹ́ jẹ́ ká share so that àwọn tí wọn tí rí flyer tẹ́lẹ̀ gan tó mọ̀ wípé àwọn màmá wa, àwọn mọ́mí wa, àwọn grandma wa máa join ni wa, so that àwọn náà máa lè bá pàdé. A máa ń pé gbọ́n ni ká lè tún gba ọgbọ́n àwọn àgbàlagbà, káwa náà ká tún fi ṣe ọgbọ́n, ká mú sí ọwọ́ òsì, ká má bàa fi jẹun. Kí Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún wa. Now, lórí nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò lọ́jọ́ títí òní, òun ni wípé democracy tó ń sọ ní ìlú Nàìjíríà tó jẹ́ pọ́n láwọn ò fẹ́ ológun mọ́. Màá tẹ̀ kọ́kọ́ wá béèrè lọ́wọ́ yín, torí wípé ó ní ọmọdé tí ò bá bá tàn á bá àrọ́bá, àrọ́bá ni bàbá àtàn. Níwọ̀nba oyè ìgbà tí ẹ ti fi wà ní orí ilẹ̀, tí ẹ dẹ̀ tí wá lè tí Ọlọ́run fún yín ní àǹfààní, tó wá fún yín ní okun àti agbára, alihamdulilayi rabbil alamin, níbi tí ìlú òyìnbó dé yìí ń sìn, a rí ẹni tí ò tó èjì yín gan tó jẹ́ wípé wọ́n wà ní nursing home. A gba ara yín, a fi dúpẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala, kó túbọ̀ wá ṣe àlékún àlàáfíà, àlékún oore kó ṣe fún yín. Ọlá títóbi ẹ̀, ọlá agbára ẹ̀, ọlá láhùlà wàlà quwwata illa billahi aliyil azim. Now, kí ni mo fẹ́ lò ń bẹ̀ yẹn ni wípé ní ẹ ti rí ti ológun díẹ̀, ẹ dẹ̀ ti wá rí ti àwọn democracy náà. Ǹjẹ́ ẹ lè sọ, ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn, èwo lẹ feel wípé bóyá wọ́n tiẹ̀ wá, àbóyá tó bá tiẹ̀ wá já àwọn ológun ni o, bóyá tẹ bá sọ nípa àwọn alágbádá tán wà ń bẹ̀ yìí o, tẹ bá wá sọ tológun, ká gbé wọn yẹ̀wò síra wọn náà kó tó di wípé a tẹ̀síwájú. Lóní ṣókímà, salamu alaikum. Ṣé rí ogun ó ṣojú mi níwọ̀nba kó tó di pé alágbádá take off, ilẹ̀ Haúsá la wà, so táìmù yẹn ẹbí wa kan dẹ̀ jẹ́ ìkan nínú àwọn onípátì ni wọ́n ń bẹ̀. So èmi rí i pé táìmù ológun wà tí nígbà tá a fi gba independent ní 1960, so for 70 nǹkan dáa lóríṣiríṣi, à ń rí 73 kí ni àwọn alágbádá gbà, nǹkan kan dàrú ni. Torí kì í ṣe gbogbo ìgbà tá a fi wà nígbà tálágbádá, ìgbà àwọn ológun yẹn náà dẹ̀ ni ìgbà tí àwọn Biafra bẹ̀rẹ̀, ìgbà tí ìjà Biafra bẹ̀rẹ̀, ó ṣojú mi, mo lè rè jù, ó ṣojú. Àǹtá bá wá tún fojú wo tí ń bọ̀ ń sìn, Ọlọ́run ò ní jí ó ṣẹlẹ̀. Àmín. Ní gbogbo ń tá a fi ń tètèmí náà dá sí gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀, àti pé Odùduwà à ń bọ̀ ní o, ń lọ Biafra mi ní o, nǹkan kan ní o, Ọlọ́run ò ní jí á rí o. Ṣé wá rí ìjọba alágbádá tí wọ́n gbà ń sìn, àwọn bíi pírẹ́sídẹ̀ǹtì kọ́, gbogbo kò dojúrú báyìí. Àwọn ẹni tá ń ṣe kàbá lẹ́yìn wọn ní ìsìn, àwọn náà ya ọ̀dájú dàrú
ọ̀dájú àwọn náà yọ̀dájú ni kí ló dé ẹ̀yin náà wo bí Nàìjíríà ṣe rí ta ni ò kàn bẹ́ẹ̀ ṣe wà yẹn fẹ́ lọ́lé èmi náà fẹ́ lọ́lé ṣùgbọ́n tá a bá ní ká yóò favour ẹnìkan kò ní favour ẹnìkan gbogbo tẹ́lẹ̀ ń sọ lórí democracy ni kinní kan ni wọ́n fẹ́ ṣe gbá ni one n tó kọ́kọ́ ba ìlú Nàìjíríà jẹ́ ẹ dákun mo sọ́ọ́rí o ẹ̀sìn jẹ́ kan ẹ̀sìn a sì ti fi sọ́ra wa nù kò jẹ́ àmọ́ tí ń lọ ló jẹ́ káwọn kàbá yẹn kan rí wa kó mọ́lẹ̀ ó Christian ju àwa Muslim lọ kò jẹ́ nǹkan tí mo kọ́kọ́ fẹ́ nà sí nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. ẹ ṣe gan ni náà ibi tá a fẹ́ lọ gangan bẹ̀ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́rọ̀ Nàìjíríà yìí gangan sìn lórí ọ̀rọ̀ EndSARS tí gbogbo ayé tó ń pariwo tí ẹ̀mí jábọ́ lé lórí tó bá jẹ́ wípé lóòótọ́ ni a jẹ́ wípé àwọn alágbádá ló wà ń bẹ̀ kí àwọn èèyàn kan lè sọ ẹ̀dùn ọkàn wọn ni but at the end of the day ìgbà táwọn èèyàn sọ ẹ̀dùn ọkàn wọn ń sìn ẹ wo ibi tó tún já sí kí n tiẹ̀ ká tiẹ̀ kọ́kọ́ padà sẹ́yìn náà. ṣé rí tí n bá ní kí n kọ́kọ́ gbé yín padà sẹ́yìn náà wípé ká tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí wípé ṣé ẹ rò wípé EndSARS tán tiẹ̀ ṣe yẹn ṣé kò ń ṣe wípé ṣé mo question ni o ṣé kò ní jẹ́ bí àbámọ̀ ṣé rò pé wọ́n lè rí irú ẹ̀ ṣe mọ́ ṣé rò pé wọ́n lè aláwọ̀ irú ẹ̀ ká tó tẹ̀síwájú bismillah. ẹ ṣe olóòtú EndSARS tí wọ́n ṣe yẹn tó bá yẹ pé a ti ṣe látìgbà tí àwọn ìjọba àjẹta wà kì bá ti wọ́ọ̀sì báyìí nǹkan dẹ̀ ṣe ó dáa gidi gan tó bá yẹ pé àwọn àgbàlagbà náà jáde tán ṣe nǹkan báyìí ni wọn ò ní gbọ́ sí wọn lẹ́nu àwọn ọmọ yìí àwọn gangan ni wọ́n tún náà àṣírí wọn wọ́n jẹ́ káyé orí wọn EndSARS tí wọ́n ṣe yìí o òun ló dáa jù kí àwọn ẹni tá ń darí wa gangan ní EndSARS gbogbo ẹnu ni mo fi sọ àgọ́ àwọn ọlọ́pàá máa ṣiṣẹ́ dá wọn dúró a dẹ̀ gbọ́dọ̀ lọ́lọ́pàá nílùú Nàìjíríà ní gbogbo ìlú ni ní gbogbo ayé ọlọ́pàá gbọ́dọ̀ wà tí wọ́n á dẹ̀ ṣiṣẹ́ wọn bí sanwó fọ́lọ́pàá wọ́n tún sanwó fọ́lọ́pàá dáadáa òun náà ojú kòkòrò ń dà wá láàmú ó tún ń da àwọn ọlọ́pàá láàmú kò dẹ̀ sẹ́jọ́ tí àwọn òṣèlú gangan ń ṣe nígbà táwọn náà wá fi ara ní àwa òfògùn mú àwọn òṣèlú ìdí nìyẹn EndSARS yẹn dáa wọ́n dẹ̀ sì tún máa ṣe é torí wọ́n ti túnà àṣírí àwọn blọ́gà gan tó ti túnà àṣírí wọn tí ì ṣe kékeré ẹ wo gbogbo àwọn ọmọ tán pa náà wọ́n dẹ̀ ní kò sókù àdẹ̀rókù àwo gbogbo iléeṣẹ́ ẹ̀ ń gbọ́ wa ṣá ó dàbí pé kinní yẹn ń break. wọ́n ti túnà àṣírí o ta ló gbawọ́ bọ̀ wọ́n lẹ́nu wípé kán máa gbé kán máa ní wọ́n ti fowó kówó gbá àwọn ọmọ báyìí máa ṣe ó gbà wọ́n ti sọ yẹn gan ó ti yẹ kán ti ṣe ó ti yẹ kán ti bẹ̀rẹ̀ kárí pé wọ́n ti bẹ̀rẹ̀. ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà ń lé please sista Ọpẹ́yẹmí Sàlámì ẹ̀yin ni mo rí bẹ̀ yẹn sista mi ìyá Ọ̀kọlà ẹ bá mi wò ṣó ń break ṣé ń gbọ́ wa dáadáa ṣá because àbí pé ó ń break lọ́dọ̀ tèmi ń bì báyìí tẹ́ bá ń gbọ́ wa dáadáa ẹ jẹ́ kí n rí yes tó bá lè jẹ́ pé bóyá ó ń break ni ẹ jẹ́ kí n rí no please ẹ bá wa throw love ẹ bá wa throw like sí àwọn mọ́mì wa
now ẹ jẹ́ ká máa continue lórí question kẹta tí mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín ni wípé ìgbà tẹ́ sọ wípé ó dáa but result nǹkan tó ń jáde nínú ẹ̀ ń sìn tó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n rí wípé ó lead protest yẹn gbogbo wọn lọ tí wọ́n arrest wọn wọ́n ń gbé wọn lọ sí court èyí tó sá lọ èyí tó ti block account ẹ̀ wọ́n ti block account ẹ̀ kí ni ẹ rò wípé ìjọba ń try láti ṣe fún àwọn aráàlú ń bẹ̀ yẹn mà. ìjọba ń wá wàhálà fún ẹjọ́ mò ń gbọ́ ohùn mi padà o. ẹ máa sọ̀rọ̀ yín lọ ohùn yín clear lọ́dọ̀ mi bí. ṣé ẹ wá wàhálà fúnra wọn. ok ìjọba ń wá wàhálà fúnra wọn fún nǹkan tán tọwọ́ bọ̀ yẹn. mi ò kàwé o ṣùgbọ́n n tán ń ṣe yẹn kò yẹ kán ṣe fáwọn ọmọ yẹn. ẹni tí ó bẹ̀rẹ̀ kinní yìí tí ó jẹ́ káwọn ọmọ yìí ó máa ṣiṣẹ́ yìí ṣé ráwọn ọmọ tán kó àwọn kọ́nà àwọn ọlọ́pàá ò tán bá fẹ́ fojú inú wò ṣé bí wọ́n sọ pé tí ìyá wà sí ẹ̀dẹ̀ ti gbọ́ ohùn ẹni tó rán wọn pé ẹ pa lágbájá ẹ pa tà yẹ kó rí bẹ́ẹ̀ náà. kò yẹ kó rí kò síbi tí ò sí ṣé lọ́dọ̀ yìí ní London kò ṣẹlẹ̀ ni lọ́dọ̀ tí wá ń bíbà yóò ṣẹlẹ̀ even ilé oúnjẹ everything nǹkan penny wá tán bá bínú síjọba àwọn ọmọ kéékèèké yẹn àná àwọn ọmọ tán dẹ̀ tó ń já kinní yẹn ni pé àwọn ọmọ tán láwọn ò ní sunlé ọ̀sùn àwọn yẹn ń ṣiṣẹ́ yẹn wọ́n máa mú àwọn ẹni tó jẹ́ àwọn láìsí kìíní yẹn but àwọn ọmọ tí àwọn ìjọba Nàìjíríà mú kì í ṣe àwọn gangan ni wọ́n pilẹ̀ṣẹ̀ kìíní kì í dẹ̀ ṣe àwọn ọmọ tí wọ́n sọ ẹ̀dùn àwọn kọ́nà pa àwọn ọlọ́pàá àwọn kọ́nà pa á mì. àwọn èèyàn burúkú wọ́n ń jowú olórán àwọn èèyàn láti ṣiṣẹ́ burúkú yìí tá a dẹ̀ gbọ́ ohùn rẹ̀ tí gbogbo èèyàn dẹ̀ fetí ohùn ẹ̀ tí rìkọ́dì ẹ̀ wà tá bá mú àwọn ọmọ yẹn wọ́n kàn mú wọn lásán ni o ìjọba dẹ̀ wò ó wọ́n á sọra wọn lẹ́nu débi pé ní Nàìjíríà yẹn gan papọ̀ wọn ò lè tó nǹkan kan mọ́ ẹ wo bá ṣe sọ àwọn ọmọ dànù ṣe inú dúdùn làwọn ṣé inú àwọn ọmọ yẹn dùn kan rí bọ́n ṣe rí yẹn ni. ǹjẹ́ alẹ́ ọmọ kù mí tán tiẹ̀ wá tó náà bá kinní yìí lọ òun tiẹ̀ òun ṣiṣẹ́ ó kọ́ṣẹ́ ọmọdé lè ṣe ẹ máa sọ pé kọ́mọ tèmi náà kó mọ́ tẹ̀lé wọn lẹ́yìn àwọn ọmọ tán jáde yẹn ṣe béèyàn ló bí wọn. but àwọn ọmọ tí wọ́n ń fọ́ lẹ́kọ̀ọ́ tán ń já kinní tán ń ṣe gbogbo ẹ̀ yẹn ebi ń pa wọ́n ẹ jẹ́ ká sọ bí ọ̀rọ̀ gbé wà ṣùgbọ́n àwọn ẹni tó ń pààyàn kiri nǹkan kan yẹn ọ̀tá tó wà ní tó wà lókèrè tí ń rán àwọn èèyàn ẹ̀ sí àwọn èèyàn nílùú yẹn ó gangan ní ká tó dẹ̀ gbọ́ ohun ẹ̀. now ẹ ṣe gan ni ṣé ẹ rí gbọ́ nípa ti. ìjọba ìmọ̀. sàmàlẹ́kùn máa ṣe ń gbọ́ mi mà. mo ń gbọ́ yín náà mo ń gbọ́ yín. nípa ti ẹni tó fẹ́ gba Biafra àwọn kan sọ wípé òun ló fẹ́ ba Lagos State jẹ́ òun ló plan ní gbogbo nǹkan yẹn òun ló wà nídìí ẹ̀ kí lẹ rí síbẹ̀ yẹn mà. òdodo ni torí mo ní ohun ẹ̀ lọ́wọ́ èmi náà sì ti dá ohun padà sí olóògbé Biafra ọkọ tó fẹ́ gba Biafra àwọn Yorùbá wa ni ẹ jẹ́ ká ṣí wọn létí lóòótọ́ aláàfẹ́ dágbé
tó lose ẹ̀yin wá ń pe orúkọ rẹ̀ pọ̀ mọ́ra yín kí nìyẹn mì ẹ jẹ́ ká dá dúró náà. ẹ má bínú mà bọ mi ò rò wípé àwọn táwọn fẹ́ gba Oòduà mi rò pé wọ́n support pẹ̀lú wọ́n darapọ̀ mọ́ àwọn tó fẹ́ gba Biafra o àwọn tó fẹ́ gba Oòduà àwọn campaign fáwọn Biafra. ẹ ṣe ẹni tẹ́ ẹ bá ń fọ́lò ṣóò tí wọ́n ń ṣe àwọn Yorùbá wa torí mo ní àwọn ṣóò wọn míì lọ́wọ́ tí wọ́n sọ pé Biafra fẹ́ lọ Yorùbá fẹ́ lọ tí wọ́n bá wá gbé ọ̀rọ̀ arákùnrin tí wọ́n ń pè ní Nnamdi Kanu ìjáde wọ́n á ní ẹ má sọ lọ́nbí yẹn tí wọ́n bá fẹ́ máa sọ̀rọ̀ nípa yẹn ẹ má gbọ́ yẹn ẹ má sọ̀rọ̀ yẹn pa ẹ má sọ pa ẹ̀ kí nìyẹn mean but wọ́n ń sọ̀rọ̀ against àwọn èèyàn tiwa ó dẹ̀ lọ tá ìlú wọn gan ti mọ̀ mo ní ọ́díò kan lọ́wọ́ tí wọ́n ṣe láti ilẹ̀ Haúsá náà ti ju ọ́díò yẹn sí mi ó ní mo fi sọ̀rọ̀ lánàá tí mo ju ọ́díò káàkiri èdè wọ́n láwọn èèyàn wọ́n ti dìde ńsìn wọ́n máa lọ bẹ̀ wọ́n ní Kánò wọ́n á lọ Katsina wọ́n sọ ó wà nínú ọ́díò tí mo gbé jáde wọ́n á lọ bẹ̀ wọ́n nípa wòrán Williams wàá bàlújẹ́ fáwọn èyí ẹ ti lọ bá Rivers State wọ́n ti lọ bẹ máa yẹn wọ́n jọ jókòó pọ̀ gbàtí máa yẹn take action pé ẹni tó bá pa sójà àwọn náà pa ni mo rò pé wọ́n mọ ọmọ tí ó rán táwọn náà tẹ̀lé ohun tó ṣe n tó yẹ kí àwọn ìjọba ọ̀dọ́ tí wọ́n ṣe nìyẹn tí wọn ò ṣe tán wá lọ kó àwọn ọmọ tẹ́bi ń pa. olùbọ̀bọ̀ ó ṣẹlẹ̀ tó pa á nì wọ́n dẹ̀ mú ọmọkùnrin yẹn òun náà wọ́n dẹ̀ pa máa yẹn sọ ó ní ẹni tó bá pààyàn kan pa ni. ǹjẹ́ lè sọ fún wa mà ní díẹ̀ ní ṣókí àwọn advice tó jẹ́ pé bóyá lè rí gbọ́ lọ́dọ̀ ẹ̀yin àgbàlagbà níbi tó jẹ́ wípé ìlú wa yẹn kò sí nǹkan kan tó jẹ́ wípé ó ń jáde ńbẹ̀ tó jẹ́ wípé à ń rí bí ìgbà tó jẹ́ wípé kéèyàn máa wo future ipò bright because ẹ máa rí wípé tẹ bá dé Libya mo fẹ́ lè lọ́mọ Nàìjíríà ló pọ̀ jù tẹ bá dé Ghana the same thing tẹ bá dé gbogbo àwọn ìlú ibi tí ogun ti ń jà tó jẹ́ wípé àwọn ìlú kankan wà gan kó tó di wípé ó tiẹ̀ wá bàjẹ́ tó tó yìí bóyá ká máa sọ̀rọ̀ bóyá bíi 15 years ago àwọn kan tó máa ti kó lọ lọ́nà tó jẹ́ wípé wọ́n lè ti bímọ 4 ẹlòmíì bímọ 5 sọ́nà ẹlòmíì bímọ sí ọ̀nà tó jẹ́ wípé bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí ọmọ 4 fún at the end of the day gan pàápàá gan ìlú òyìnbó tó ń lọ kò rí lọ Nàìjíríà tó ti kúrò gan kò rí Nàìjíríà láti padà sí àwọn kan sọ débi wípé àwọn ọmọ Nàìjíríà láwọn ìlú bòmíì bí àwọn málàm ṣe wà ní Nàìjíríà tá à ń pè wọ́n ní atọrọbárà yẹn bẹ́ẹ̀ náà làwọn náà jí láàárọ̀ tó jẹ́ wípé wọ́n ń tọrọ nǹkan láti fi jẹun ni tí ò ń ṣe pé bóyá láti fi live torí bí àwọn abúlé tí owó tán sí tí nǹkan tán sí lọ́wọ́ wọn tán lè padà síwájú tán lè padà sẹ́yìn ó burú jáì débi wípé ó ń tọrọ owó láti ẹ̀ ti fi máa jẹun ni ìyẹn ló wá fà á wípé bóyá táwọn ọkùnrin míì tán bá wá fẹ́ kọjá tán bá wá dérú ìlú yẹn tán bá bá wọn jọ lájọṣepọ̀ tó bá lóyún kò sọ̀rọ̀ yìí pé bóyá ó lóògùn tàbó fẹ́ lọ sí hospital gangan because nínú ìlú yẹn náà àwọn náà wọ́n poor wọ́n tálákà bí èkúté tàbí nǹkan kan báwo náà ṣe máa ń pè irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń sìn irú àwọn mẹ́sẹ̀jì wo lẹ lè rí pass fún àwọn ìjọba wa níbi tí nǹkan yìí wọ̀ sí lójoojúmọ́ àwọn bí ìgbà tó jẹ́ pé ogun díẹ̀díẹ̀ ti ń jà wá ní Nàìjíríà ni bisimilayi ma ogun abẹ́lé. mo fẹ́ bẹ̀rẹ̀ láti bí tẹ́ ẹ fẹnulé ṣe rí bí Libya tẹ́ fẹnulé yẹn èmi gan lọ sí Libya
ẹsẹ̀ ni mo dẹ̀ fi rìn. ìrìn 25 days èmi tẹ́ ẹ rí mo rìn nínú desert. àsìkò gba tiwa gan pàpà wọn ò pe èèyàn wípé wá help mi láti cross wá sílùú èbó ni o, torí tó bá fẹ́ gba fún ọmọ ṣáìdì wa Ghana ni o, Mali ni o, Gambia ni o, tó ń sún wa gba Libya ni pé ó cheap. èèyàn méjì 1,200 dinar. nígbà yẹn dinar pẹ̀lú dọ́là ìkan náà ni. so èèyàn méjì ló máa lọ. tó o bá fẹ́ travel nírú Nàìjíríà Ghana rẹ̀ ni o, kó o tó ṣe gbogbo ẹ̀ ò lè rọ́nà lọ, wọ́n padà jẹ́wọ́ yẹn. ìdí nìyẹn ní àsìkò gba tiwa o. ṣùgbọ́n ẹni tó wọ́n bá wá tán lọ́wọ́ ẹ̀ ó lè wá ṣẹ̀ṣẹ̀ o. tí ó ṣe nígbà yẹn Gaddafi sì wà láyé. Gaddafi ò dẹ̀ gbà kérò pọ̀. lóòótọ́ wọ́n ń sá kiri ní ibi àwọn ẹlòmíín wá níbi tó bímọ yẹn nú kó tó di kọ́lọ̀ foríjì máa ná. àwọn èèyàn wá tún dé àwọn ọmọ wọlé àṣẹwó. ibi tí màá yẹn ti bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú àwọn ara wa torí Áfíríkà kan náà ni wá, but ọ̀dọ̀ rẹ̀ everything cheap tẹ́ ẹ bá fẹ́ wọ̀lú ẹ̀. bẹ́ẹ̀ ni wàhálà. nígbà tí gbogbo kinní yẹn wá rọlẹ̀ tí Gaddafi kú, àwọn ọmọ wa ti lọ. ẹ jẹ́ ká fojú inú wo kinní yìí o. wọ́n dẹ̀ pè wọ́n kán wá kó wọn, wọ́n lọ kó wọn. ẹ jẹ́ mọ̀ ìpamọ́ ọmọ wa yìí náà tó padà. ṣó padà síbẹ̀ yẹn tójú àwọn ẹnìkan ti rí. ẹ jẹ́ ká sọ̀tọ̀ lọ́hùn. ìjọba ní tiẹ̀. ojú ọ̀wà láàmú. ẹ má bínú owó ńláńlá ó dà wọ́n láàmú. ìyá Cassette ẹ jẹ́ kí n kọ́ mi bẹ́ẹ̀ yẹn, ẹ jẹ́ kí n kọ́ mi bẹ́ẹ̀ yẹn. ṣe mọ̀ wípé kíní yìí tí ò bá ṣe èèyàn kan rí, torí pé ó ṣe yín rí sìn, ẹ mọ àlàyé tẹ lè ṣe sí lẹ́lẹ́kùnrẹ́rẹ́ ń bẹ̀ yẹn. but ẹ máa rí wípé torí pé Nàìjíríà ò dá náà ni, bóyá ó lọ sí Libya tàbí ẹni tó lọ sí Ghana, kódà gan ẹni tó wà lú òyìnbó gan, àjò ò lè dàbí ilé. kò sí bó ṣe lè rí bó, torí wípé ilé ò dá mọ́, torí pé kò síbi ẹlòmíì kó tó di wípé ó lọ. èmi rí èèyàn tó jẹ́ wípé ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló rìn ìrìn àjò yẹn, bó ṣe ń lọ yẹn tó ń lọ tó ń bọ̀ yẹn, òun ló ẹ̀ṣẹ̀ fi rọ́nà láti fi kúrò ńbẹ̀, láti bí kó ilé ò dáa, kò sí àgbẹ́kẹ̀lé. ó lè ṣiṣẹ́, ẹlòmíì ṣiṣẹ́ ń sìn tó máa fún ní mọ́tò, tó máa fún nílé within 6 months. wọ́n dẹ̀ tún máa lo ẹsẹ̀, wọ́n tún máa láwọn gba ẹlòmíì, wọ́n kàn máa wá excuse díẹ̀ tó máa wá sí lẹ́sẹ̀ ni, tó dẹ̀ máa gbaṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀ tó máa padà sẹ́sẹ̀ àárọ̀. èyí tó jẹ́ olórí ń bẹ̀ ni wípé Nàìjíríà fúnra rẹ̀ gangan, a ní ilé wa gan, ilé gangan ò dáa. kò sí ẹni tó wù láti lọ ṣe ọmọ ọ̀dọ̀ ní Libya tàbó lọ ṣọ, bọ̀ àwọn aṣíwájú wa, ẹ wo ọ̀rọ̀ social, ẹ wo ọ̀rọ̀ bóyá benefit lórí social nsìn, social benefit. ṣé Nàìjíríà ṣé à ní ọrọ̀ ajé tó jẹ́ wípé tóun bá tiẹ̀ lè sọ wípé ó ń gba bóyá ẹ̀ ń gba kí ló ń porúkọ ẹ̀, bóyá àwọn benefit lórí ọmọ ẹ̀ understand, but àwọn benefit kan wà tó jẹ́ pé bóyá láti age 60 years old o lọ sókè o, bóyá owó hospital nǹkan o ó máa dínkù o bóyá owó oògùn ni o, bóyá òun ló máa dínkù o. ṣé à ní ọrọ̀ ajé débẹ̀? kẹ wá wo ibi tí ọ̀rọ̀ wa dé lọ́jọ́ títí òní. kódà gan Nàìjíríà fẹ́ẹ́ rí lọ máa yáwó lọ́wọ́ Ghana ń sìn, wọ́n ti lọ yáwó lọ́wọ́ China, wọ́n ti sọ pé wọ́n tún ti ń lọ sí bóyá bíi Brazil sìn láti lọ forúkọ Nàìjíríà náà yáwó. ó dàbí pé ẹ̀yin lè sẹ́ǹdì kíní késẹ̀tì yẹn sí mi, bóyá bíi jẹta tó eléwì kan tó fi ewì sọ nǹkan kan ń bẹ̀. ẹ wo ibi tí ọ̀rọ̀ Nàìjíríà ń dé. ẹlòmíì wà tó wà nílùú òyìnbó tàbí tó wà, ẹlòmíì ti lọ sí South Africa, tó dẹ̀ ń sọ fún mi wípé
kò hun àwọn káwọn padà lọ sí Nàìjíríà mọ́. South Africa ńlẹ̀lẹ̀ ń bẹ̀ yẹn o, kò ń ṣe oní 20 years ago o, kò ń ṣe South Africa oní 15 years ago o. À ń sọ̀rọ̀ bóyá bí èyí ẹ̀ ń sìn tó dẹ̀ ti rí yàtọ̀ ń bẹ̀ wípé ṣé ìlú leléyìí. Ẹ wo bó ṣe ń pààyàn ní South Africa tó ń ṣe gbogbo ẹ̀ tí àwọn ọmọ Nàìjíríà náà tó yìí takú síbẹ̀. That means ó rí wípé ìyàtọ̀ wà ń bẹ̀. Ó ní iná ò ṣẹ́jú, títì rèé ó wà òkè, ó ì lè ṣiṣẹ́ níwọ̀nba, ó dẹ̀ máa gbégbé àlàáfíà. Ṣé àwa ò níyẹn ní gbogbo nǹkan yẹn ní Nàìjíríà ni, tàbí ṣé Buhari náà la máa pariwo ni, tàbí àwọn tó ń bá Buhari ṣiṣẹ́? Bismillahima. Thank you. Ẹ ṣé gan ni mà. Ṣé rí ọ̀rọ̀ Libya tẹ ẹ̀kan tí mo ṣàlàyé fún ẹ má ọ̀pọ̀lọpọ̀ ń sọ. Ṣé rí táìmù gbà tí àwa ibẹ̀ still náà Nàìjíríà kì í ṣe pé ló dáa o, àbí bẹ́ẹ̀ kọ́? Àwa lọ ìyà tá a jẹ aròyìn fáwọn ọ̀pọ̀lọpọ̀, even náà tó fi àwọn ẹlòmíín sí Agadez dẹ̀ bless ẹ̀ nílé tó máa ń pè wá dòní, ó ń pè mí dòní. Ìyẹn ẹ̀kan. Ṣé wá rí nígbà tí Gàdá tí wọ́n ti lọ kó àwọn ọmọ wa ní Libya tán kó wọn padà wálé? Bàbá yìí sì ti sọ, ó ní tán bá lọ kó wọn padà wálé, tán bá tó lọ òun ò ní. Ìyẹn ẹ̀kan. Táwọn ọmọ wa bá wá lọ sí Kenya tàbí South Africa, ó pè bí àyè lọ. Nàìjíríà, àwọn ẹni tí ń darí ìlú àwọn náà bàjẹ́. Ṣé wá rí Buhari ológun ni tẹ́lẹ̀? Owó tá ń lọ yá yìí, owó ń bẹ lọ́wọ́ àwọn kàbá. Ẹgbẹ́ náà ni ó kúkú padà tún san, àwọn náà ni ó padà jìyà ẹ̀. Torí ńgbà tó fi wọ ọbẹ̀, according to ntaari tó sọ tádẹ̀ gbèsè ní pé tó ń bá mọ̀ ìpé gbèsè ti rí báyìí, ilẹ̀ ti wọ́n báyìí lòun ò ní tọwọ́ bọ̀. Tó bá fi tún lù ṣe fún wa tá a sì mọ́ maintain, á rí nǹkan tiwa. Àwọn ẹni wọ́n ń kówó pé kán ṣe náà wà. Àwọn ẹni tí wọ́n ní sọ fún wọn pé kán sanwó oṣù fáwọn òṣìṣẹ́, kì í ṣe pé ní wọn ò fún wọn lówó pé kán sanwó fáwọn òṣìṣẹ́ o, wọn ò kó lẹ̀ ni. Arẹ́gbẹ́ṣọlá tún jẹ gbèsè, bàbá yìí tún san fún àwọn òṣìṣẹ́, níbo ló kówó tàkọ́kọ́ sí? Tèkó náà káàkiri, kí ló dé tán fi san fáwọn èèyàn wa táwa wá ń jìyà kiri? Àwọn èèyàn tó wà lẹ́yìn bàbá ní káwọn ọmọ kọ́kọ́ lé dànù, kì í ṣe bàbá. Àwọn gómìnà wa ní ẹjẹ́ kíní kan fún yín nísìn tí n bá sọ fún yín pé wọn ò kígbe tó wọ àmọ́ o, nǹkan dẹ̀ ń gbà tí wọ́n ń san fún wọn náà ni wọ́n ń san fún wọn. Alájà London lẹ́wà yẹn, tẹ́ bá wà ní big city ní kíní ní headquarter ló máa ń ṣiṣẹ́ fóko, gbogbo òlú ní wọ́n bá ní à ń ṣerú fún wọn, wọ́n mú wa lẹ́rú kì í sọ. Gbogbo ẹnu ni mo fi sọ, àwọn èèyàn wa náà mú wa lẹ́rú. Nílẹ̀ Haúsá wọ́n fún wọn lówó ìgbẹ́ àwọn arúgbó, gbogbo arúgbó ní láfíà. Mo ní fọ́tò lọ́wọ́, wọ́n dẹ̀ gbé wọn lọ sí ìgbèríko, wọ́n ní wọn ò gbọdọ̀ fún àwọn ẹni tó bá wà níbi ìtòsí wọn ò gbọdọ̀ fún wọn lówó. Ká wọ inú ibi tí wọ́n ti lọ perí local government tán wá kàn kọ́ local government síbẹ̀ tí ìṣe pé ní wọ́n ń ṣiṣẹ́ bọ̀ tí wọ́n ń gbowó yẹn jáde lọ́wọ́ ìjọba. Wọ́n ṣe nǹkan kan fáwọn ẹni yẹn, mo ní fọ́tò wọn lọ́wọ́, ó wà lọ́wọ́ mi. Mo ní ẹni wọ́n lọ yẹ wọ́n kọ́kọ́ fọ́tò àwọn arúgbó yẹn, kódà wọ́n ní àwọn míì rí àwọn wọn sá lọ ni. Sísá lọ tán sá lọ, wọ́n ní wọ́n sá lọ, àwọn wá yà yín ní fọ́tò torí ó lówó kan táwọn fẹ́ san fún yín ni. Ọba
nílùú yẹn náà bá ní òkè àwọn owó nǹkan tí wọ́n fẹ́ bá wọn. Wọ́n ya fọ́tò tán, odidi ọ̀sẹ̀ mẹ́ta wọ́n padà wá sí ìlú, wọ́n wá píríǹtì fọ́tò yẹn, wọ́n gbé fọ́tò wọn nínú chéènì ọrùn báyìí. Àwọn arúgbó ni o, ṣùgbọ́n ọmọ rẹ̀ tó bá wà lọ́dọ̀ rẹ̀ tó bá pé 18 years wọ́n fún òun náà ní 20,000. Wọ́n ní ẹ̀ẹ̀mejì bẹ́ẹ̀ ni wọ́n máa pín fún wọn nínú ọdún. Wọ́n dẹ̀ gbé tí local government wọn, àwọn àtìsàlẹ̀ wà, ẹni yẹn òrè èmi ò fi hàn yín o tí n bá ti yọ kú orí eléyìí. Níbo làwọn èèyàn wá fi tiwa sí ló wà. Ó wà nínú fóònù tí mo fi ń bá yín sọ̀rọ̀. Ẹ má wọrí mọ́. Gbogbo evidence yẹn wọ́n gbé jáde o, àti ilẹ̀ Haúsá náà ti gbé ránṣẹ́. Wọ́n ní àwọn owó nísàlẹ̀ kí ló dé tán àwọn èèyàn lówó oṣù. Nílẹ̀ Haúsá ní ìsìn oníkálukú ti faramọ́ tán gbé fún wọn. Wọ́n dẹ̀ ń gbowó oṣù wọn déédéé. Ẹkún tán kàn ń sọ lórí gọ́ọ̀mẹ̀ntì wọn sùn. Ilé tẹlifíṣàn tán ní akọ́sẹ̀kọ̀ tán lọ bàjẹ́ láìpẹ́ yìí, ṣé bí wọ́n ti ṣe sí Kánò? Wọ́n ti ṣe sí Kánò, owó ojú ọ̀nà tí wọ́n ń fún ní kálukú tí wọ́n ṣe, ṣé bí àwọn ti Kánò tí wọn, Kàdúná tí ń ṣe tiwọn, tán dẹ̀ ń rí i, ń bo ni tàwọn tí wá wà. Ó rán wọ́n sọ oúnjẹ kalẹ̀, wọn ò fá anybody, ṣó yẹ kó rí bẹ́ẹ̀ nísàlẹ̀? Now, ẹ má bínú mà, alihamdulilayi rabbil alamin, ọpẹ́ ni fún Ọlọ́run ọba. A máa wá lọ síbi ọ̀rọ̀ oúnjẹ tí ẹ mú ẹnu bà yẹn, wípé oúnjẹ tí tí àwọn èèyàn tó donate fún àwọn ìlú, bóyá local government, tó wá jẹ́ pé wọ́n á lọ ti oúnjẹ yẹn mọ́lé àti rí nsìn kan ti tì mọ́lé. Ṣé ó lẹ́tọ̀ọ́ kó jẹ́ wípé kó má wá ṣe ìdájọ́ gẹ́gẹ́ bó ṣe tó àti bó ṣe, àti pé kó má tiẹ̀ wá fún àwa ọmọ Nàìjíríà ní àbọ̀ wípé òkè o, lẹ́yìn ìgbà tí a ṣèwádìí o, ẹjọ́ báyìí la dá fún àwọn tó ṣerú nǹkan báyìí o. Mi ò rò pé bóyá ń ṣe la rí àlàyé kan tó jẹ́ pàtó láti ẹnu president, tó jẹ́ wípé ó jẹ́ tí gbogbo èèyàn tínú àwọn èèyàn dùn sí, torí wípé nǹkan tó pa àwọn èèyàn lẹ́kún, tó tún mú ẹ̀mí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn kúrò láyé ni. Torí nínú COVID-19 tó ṣẹlẹ̀ níbi 6 months ago tó fi wá dé Nàìjíríà, tó tiẹ̀ jẹ́ pé kò affect much ní Nàìjíríà, bóyá ká ní bóyá bíi 2% gan la máa ṣe pé ó affect, kò dàbí tí Europe ń bíbà. Kí ni mo wá fẹ́ fàyọ ń bẹ̀ ni wípé ẹlòmíì COVID-19 ò pa ní Nàìjíríà, ebi ló lù pa. Ebi ló pa, wípé ó tilẹ̀kùn mọ́ wọn ọ̀rọ̀ oúnjẹ, ẹni tó jẹ́ pé oúnjẹ ojúmọ́, bóyá pure water ló lọ tà, bóyá ó lọ ta gàrí ni, òun ló fi ń jẹun. Ẹlòmíì ti sick, ó kàn rọra lọ ń kí àgbo ni. Gbogbo ìgbà tí dààmú yẹn tó dé, ẹ̀dẹ̀ wá ní oúnjẹ yìí níbì kan, àṣírí wá tú. Almost gbogbo Nàìjíríà làṣírí yẹn ti tú. Ó tú l'Ékòó, ó tú ní Ìbàdàn, ó tú ní Ìlọrin, ó tún ní gbogbo àwọn ó dà pé ó tún ti ní Àbújá gan pàápàá. Ká má wàá rí ìgbésẹ̀ kan wípé òkè o, punishment báyìí tàbí deserve punishment ni. Bismillah ma. Ṣé rí nípa oúnjẹ tẹ́ wí, ọ̀rọ̀ wà lórí ẹ̀. Oúnjẹ tán ń gbé káàkiri, tán wà pẹ̀lú àwọn ẹni tán ń fún wọn lówó nílùú, ó bá ti bọ́ sí ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì kankan, èmi máa ń béèrè, mo ní wọn, mo nínú bírọ́dà, mo sì ní nínú àna, nínú ọmọ tó ń bá wọn ṣiṣẹ́. Ìdí tó jẹ́ kí n máa dá sí ọ̀rọ̀ wọn nìyẹn o. So ṣé oúnjẹ yẹn mo béèrè, wọ́n ní oúnjẹ yẹn wọ́n kó wá fún ti COVID-19 ni, wọ́n ṣùgbọ́n èyí tó wà ń bẹ̀ tẹ́lẹ̀
kí ló dé tí wọn ò fi pín ó jẹ́ pé èyí tán ṣẹ̀ṣẹ̀ wá kó wá ń sìn wọ́n wá ń bá níbẹ̀ mo nígbà wo náà ti kó wá gbàtẹ́nì yẹn sọ fún mi wọ́n bẹ̀rẹ̀ kí January but ó yẹ ká pín fún wọn ní March torí kì í ṣe ìjọba ló kó wá wọ́n fi ran ìjọba Nàìjíríà lọ́wọ́ ni kì í ṣe Nàìjíríà ló kanlẹ̀ lọ rà wá wọ́n kó wá ẹ̀yin wá kó pamọ́ ẹ ti understand ṣùgbọ́n ìlú Borno ó pín nínú tiẹ̀ ó dàbí ẹni pé kàn ó tó local government kan ò pín tiwọn ṣé wá rí yòókù jọ́ọ̀tì ò pín tiẹ̀ wọ́n ṣe ní jọ́ọ̀tì náà ó pín tiẹ̀ kí ni wọ́n bá dúró dè ní kẹ́ẹ̀fì mọ̀ nígbà tí Buhari wá rí bẹ́ẹ̀ tí gbogbo nǹkan báyìí wá ṣẹlẹ̀ mo rò pé nígbà wọn lọ sọ fún Buhari wọn ní oúnjẹ yẹn o àwọn ti gbà wọ́n máa pín náà ni ṣé sọ fún náà ni ó gbà president is president aláìyẹn ẹ̀jẹ̀ kẹ́ wá rán mi iṣẹ́ kẹ́ ẹ̀ sì tún lẹ́ni tẹ́ ẹ máa rán pé lọ fojú sí nǹkan tí mo rán tó bá ṣe mi pé ẹ̀ níwádìí mọ́ ìdí nìyẹn most of things wọn ò ní sọ fún bàbá yẹn even bóyá àwọn president wọn ń jẹ́ kọ́mọ̀ lọ́la tí wọ́n fẹ́ jí tún fi bàjẹ́ débẹ̀ bàbá wọn Ọbásanjọ́ náà tá à ń bú nígbà ṣé bí bó ṣe àwọn ẹ̀kọ́ tí wọ́n ní kàn ṣe àìmọye wáyà náà lọ bá ní airport tán kó pamọ́ tí wọ́n sì ti rájọ síbẹ̀ owó tí ó yẹ kán fi ṣe wọ́n ti gbówó lọ ń bo lówó wà Àtíkù náà sì wà nínú àkóso kìíní yẹn aláwọ̀ ẹni tó ń darí wa ní wàhálà tó kan àwọn pírẹsidẹ́ǹtì àwọn ẹni tó ń darí wa ní wàhálà ìlú Nàìjíríà dáa ó dẹ̀ sì tún máa dáa jù bẹ́ẹ̀ lọ kódà ó wu èmi jù lú èbó yìí lọ ẹ má jẹ́ tàn yìí ẹnu kẹ́yìn ó kàn má gbọ́kànlé wọn ni ẹ má gbọ́kànlé Nàìjíríà pé ìjọba kan fẹ́ ṣe kinní kan fún yín rárá tẹ́ ẹ̀ bá ti bí wọ́n ní nǹkan kan ló kan tó bá wù wọ́n kan ṣe tó bá wù wọ́n kan má ṣe. Nàìjíríà ò dá la ọmọ wọn wá sílùú èbó wá kàwé ọmọ gómìnà wo ló kàwé ní Nàìjíríà àfọmọ Fáyọ̀ṣe. Ẹ jẹ́ ká sọ bí ọ̀rọ̀ gbé wà náà Nàìjíríà èló ni owó ọmọ èló ni sponsor ọmọ rẹ̀ wá. Ẹ wo iye owó tí Kóńgó Zaria fi ń kọ́ hòtẹ́ẹ̀lì. Ta ló béèrè bo ni wọ́n ti rí owó níbo náà ti ṣiṣẹ́ kan rú owó báyẹn. Tẹ́ bá bẹ́ẹ̀ nílẹ̀ wọ́n á béèrè pé kí níbo lẹ ti owó ni owó tó bá ṣèṣì wọnú àkáǹtì yín gan wá níbo ló ti wá. Àwọn ẹni tí gómìnà bá fẹ́ níbo ló ti fẹ́ kàn yín. Àwa ní Nàìjíríà ò dáa Nàìjíríà dáa àwọn ẹni tó kó síbẹ̀ ni ò dáa àwọn nìkà. Àwọn ọmọ wọn lọ iléèwé a ní Nàìjíríà ò dáa wọn ò dẹ̀ bẹ́ẹ̀. Kí Sanwó-Olú fi ilẹ̀ kó sọ pé nígbà tí àwọn SARS tán ti pọmọ sí òun lọ́rùn kankan ò fẹ́ fi ilẹ̀ ó mọ tó gbójúlé náà. Àbí bàbá wa Dàpọ̀ àbí irú oúnjẹ tó wà lẹ́yìn lábúlé ọ̀dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn arúgbó wà bẹ́ẹ̀ kan ń kú lọ́sàn-án lóru. Alhamdulilayi Rabbil Alamin. Now arúgbó wà ní abúlé Abẹ́òkúta yẹn. màá fẹ́ kọ́ mi díẹ̀ ń bẹ̀ yẹn mà lórí ọ̀rọ̀ ti wípé gbogbo ìgbà ni máa ń fi nǹkan wé nǹkan nípa ọ̀rọ̀ Nàìjíríà but still náà nǹkan ta yìí tẹ́mi màmá sọ náà nìyẹn. Nǹkan kan ṣẹlẹ̀ ní UK yìí ní ọjọ́ títí òní yìí èní on the 13
Friday 11th, that is 13/11/2020. ẹni tó bá lọ ka news UK news lọ́jọ́ títí òní yìí, ó máa rí nǹkan tí mò ń sọ yìí, ọ̀ tó bá google ẹ̀. wípé kéèsì yẹn ó ti wà láti 70, bóyá bíi 78 or 79/80s lonítọ̀hún yẹn ló ti ṣẹ̀ṣẹ̀ yẹn, wọ́n dẹ̀ fi sí life imprisonment. wọ́n rí wípé àwọn tó kàn máa ń ṣàdédé jẹ́ pé òkè àwọn yàn láàyò wípé àwọn fẹ́ máa pààyàn, bóyá obìnrin làwọn fẹ́ máa pa ni o, bóyá ọmọ kéékèèké ni, bọ́ eléyìí ń sìn kò tiẹ̀ tó, ẹni tí mò ń sọ yìí ń sìn kò ń ṣòyìnbó, ẹ understand, but mi ò really lọ sí full detail onítọ̀hún yẹn, bọ́ ọkùnrin ni. ó dẹ̀ ti pa àwọn èèyàn tí ò ń ṣe èèyàn 5, tí ò ń ṣe èèyàn 6 ló ti pa, tán dẹ̀ mú red handed dípò pé proof lélẹ́yìí, tán wá wọ́n fi sí life imprisonment láti 70/80s bí ẹ̀mí ẹ̀ ṣe gùn díẹ̀. kí ni mo fẹ́ lò nínú nǹkan tí mò ń sọ yìí ni wípé èní yìí ni onítọ̀hún yẹn kú nínú prison, ẹ understand sìn, bọ̀ wọ́n fún aráàlú lábọ̀ wípé ẹ wo nǹkan lágbájá o ta mú nígbà báyìí o tó ṣe nǹkan báyìí o, ẹ gbọ́ngbà yẹn o, ẹ̀yin tó bá ìwà láyé onítọ̀hún yẹn o, ó ti jáde láyé báyìí nísìnyí o, nǹkan báyìí ló ṣe o, àwọn tó pa ń gbà yẹn lélẹ́yìí o. wọ́n tún fi ọ̀rọ̀ lọ jomitoro ọ̀rọ̀ lẹ́nu àwọn fámìlì àwọn tó pa nígbà yẹn. nǹkan tá a fẹ́ lò ń bẹ̀ ni wípé Nàìjíríà kò ń ṣe èpè, kò lè ever padà sípò mọ́ ni. àdúrà ọ̀tọ̀, ká ló làákàyè ọ̀tọ̀, kádàrá ọ̀ àfọwọ́fà. ẹ ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé èyí tí ẹ̀sìn gangan nǹkan Ọlọ́run ò ní ká bayé jẹ́, bọ́ àwa fúnra wa a ti fi ẹ̀sìn a ti fi bayé jẹ́. àwọn tí ò lẹ́sìn àwọn fi ìwà ń tún ayé ṣe, wọ́n fi ọgbọ́n, wọ́n fi làákàyè, wọ́n fi ń tún ayé ṣe. ẹ wo gbogbo àwọn tó kówó epo jẹ, ẹ wo gbogbo àwọn tó kówó ọ̀nà jẹ, ẹ wo ẹni tí ó gbé sípò wípé kó tún máa mú àwọn tó jalè. ìgbà tó ń mu, kí ni èsì tó jáde? ṣó fún wa ní feedback? bọ̀bọ̀ kidnapper tán mú níbi 3 years ago, kí ni feedback tán fún àwọn aráàlú? òyìnbó máa fún yín ní feedback. wọ́n ti dájọ́ yẹn o. ìgbà wo ló dá? àgbọ̀ èmi ò gbọ́ ọ̀ ṣọ́ọ̀tì kí ni ìdájọ́ ẹ̀ mà? wọ́n ti dájọ́ pípa fún wọn torí a gbọ́, kódà wọ́n sọ nínú níùsì tí wọ́n máa ń gbé jáde pé Nigeria news náà ti sọ, woman kan ló sọ mọ́ ọ̀rọ̀ tán máa ń gbé jáde. ok, alihamdulilayi. irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ máa rí wípé nínú 10 ẹyọ kan lẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn. ṣé mọ̀ wípé yẹn ń sìn kò ń ṣe òṣèlú, and àwọn òṣèlú tó ṣe nǹkan tó worst ju tiẹ̀ lọ gan ó wà. ẹ wo gbogbo owó tó ń rí ńgbà yẹn, tó lọ rí owó nínú bóyá nínú ilé, nínú kọ́tà, nínú ibì kan ọbẹ̀ rí owó, à ń rí gbogbo proof nǹkan yìí. kí ni àbábọ̀ ẹ̀? kí ni ẹjọ́ tán dá fún àwọn tán? ìgbà tó tún wá jẹ́ àwọn tó mú sí ọ́fíìsì wípé kí ẹ máa mú olè, wọ́n tún ti wá mú yẹn ń sìn bóyá last year ni or this year wípé kó wá ṣe account. ẹ ní gbọ́ anything, alọ́lẹ̀ máa rí ẹ̀ ní rábọ̀. nǹkan tó rílì rún Nàìjíríà nìyẹn. kò sẹ́ni tó fẹ́ béèrè lọ́wọ́ wọn. ẹ wo gbogbo owó tán ló ń yá káàkiri yìí ń sìn. another ọmọ fẹ́ dìbò míì sí ó ń bọ̀. ọ̀rọ̀ Nàìjíríà yìí ó dúró sójú kan ni, kò move lọ sí anywhere. ẹ wo iye tí owó wa dà lọ́jọ́ títí òní. ní £100 ẹ bá fẹ́ ṣe £100 ẹ fẹ́ fi gba owó Nàìjíríà. owó Nàìjíríà kò ní value mọ́. báwa tó tẹ̀ jẹ́ ọmọ Nàìjíríà gan pàápàá gan, ojú tí àwọn òyìnbó tán fi ń wo ọmọ Nàìjà, bí ẹlòmíì máa ń wo ọmọ Nàìjíríà bí ìgbà tó jẹ́ pé ṣàjẹ́ tètè kúrò níbẹ̀ kó má jí mi gbé.
ẹ wá wo owó wa, nǹkan tẹ́yìn náà mọ̀ ní ọjọ́ títí òní yìí, èló ló ń ṣe dọ́là, èló ní pounds, èló ní euro. tó bá wá mú owó, àwọn èèyàn ti wá fẹ́, àwọn ebi ti ń pa àwọn èèyàn, ojoojúmọ́ nìkan worst. àwọn èèyàn ti wá ń jẹ rice àti òróró lásán sìn. àwọn èèyàn ti ń jẹ rice àti ata gbígbẹ nìkan láì má sí nǹkan kan nínú ẹ̀. ọ̀nà àbáyọ yẹn kàkà kó yọjú ní nàìjà, ojoojúmọ́ ló ń dì sí ni. a dẹ̀ sọ wípé a gbọ́ Ọlọ́run gbọ́, àló ti Ọlọ́run, àló ti làákàyè, àló ti bẹ̀rù. òyìnbó òun ò gbọ́ Ọlọ́run gbọ́, bọ̀ òun gba òfin gbọ́. òyìnbó ò mọ̀ pé bóyá òun bẹ̀rù Ọlọ́run, bọ̀ òun bẹ̀rù òfin. àwa ò bẹ̀rù Ọlọ́run, a bẹ̀rù òfin. ibo la stand sí, ibo bẹ́ẹ̀ nǹkan tó wá fa òun ló fa ìgbésí ayé wa tó fi ń lọ bẹ́ẹ̀ yẹn. àti pé ní Buhari mọ̀ nípa ẹ̀, Buhari ò mọ̀ nípa ẹ̀, bọ̀ nǹkan tó wà ńlẹ̀ yìí ó ti bàjẹ́ gan. gbogbo àwọn tó wà ní under Buhari, nǹkan mélòó ni Buhari fẹ́ mọ̀? àti pé Buhari fúnra rẹ̀ gan, òun gan bàbá yẹn ò láction. bàbá ti kò ìsìn náà pé bóyá ṣe ló dàgbà bẹ́ẹ̀ yẹn, mi ò accept pé ó dàgbà. ẹwẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ gba tó máa lọ fún president America sí ṣe bí 70 something ni. ẹ wo nǹkan tó ń sọ lẹ́nu náà. kí wá ní bàbá Buhari àìdá kan jọ jẹ́ age mate, ọkàn jọ fi years jura wọn lọ nínà. ìsìn náà pé bóyá ṣe ló kún dàgbà bẹ́ẹ̀ yẹn, but ọ̀rọ̀ Nàìjíríà ó ti kọjá nǹkan tá a lè fẹ́ ní máa describe ni. but nísìnyí, in 2 years time, in 5 years time gan, àti ẹ̀ tí ì mọ ibi tá à ń lọ ní Nàìjíríà, because èmi mo rí pé kò sí hope. kò ń ṣe generation tiwa yìí mọ́. mi ò rò pé ní generation tiwa yìí kàkà, because ẹ wo orú wípé ó ń freeze account yẹn, ó ń frozen, ó ń freeze, ó ń fry, ó ń ṣe anything tó bá wọ̀n sínú account pé ó lè rí owó gbà nínú account torí àwọn tó ń ṣe riot. ẹ wo orú nǹkan bẹ́ẹ̀ yẹn, káwọn ẹlòmíì tó tún wá bọ́ síta, because wọ́n fi kó àwọn èèyàn láyà jẹ ni. kó tó wá láyà láti bọ́ síta ń sìn pé ó tún fẹ́ ṣe riot mi, ọkọ̀ ń sọ nílẹ̀ ni, bọ̀ ta ló fẹ́ lead wọn? ta ló fẹ́ jẹ́ leader? àwọn tó jẹ́ leader ń sìn, ẹ wo lady, other lady yẹn tán ló ti sá lọ sí Canada. àwọn tó ń ríbi sá lọ sí Canada tó ń lọ opportunity tí wọ́n ti ń gbé wọn lọ sí court. ẹ wo àwọn ọmọ ọlọ́mọ tó ń mọwọ́ tó ń mẹsẹ̀ tó ti kó lọ sí prison yard lórí ọ̀rọ̀ kìíní. ọdún sáà nǹkan tí mò ń sọ, àfi kí Ọlọ́run kó ṣàánú fún wa ní ọ̀rọ̀ náà. tó bá jẹ́ wípé lóòótọ́ ló ń tẹ̀lé òfin ni, irú bọ́n ṣe sọ wípé ó mú man tẹ sọ wípé ó mú yìí nsìn tó jẹ́ pé kidnapper ni, tó wá mú tó ń ṣèdájọ́ fún. ó yẹ kó tiẹ̀ ká rí ìdájọ́ lórí àwọn ẹni tó tọ́jú oúnjẹ. àwọn oúnjẹ yìí tún ti wá expire. ó fi ń wọ̀n wá àwọn gàrí tó ti expire, àwọn rice àwọn nǹkan tó ti ń dúdú nínú àpò. ẹ̀dẹ̀ sọ wípé kí lẹ fẹ́ fi. ó yẹ ká rí, tó wá jẹ́ pé ìlú tó bẹ̀rù òfin, tó ní òfin ni, tí òun ṣe wípé a ní nǹkan kan, kò síjọba, kò sí olórí, kò sí nǹkan kan ní Nàìjíríà yìí. empty ni wá, a really wà empty. mi ò mọ opinion tèmi nìyẹn o, that is my own opinion. a ní phone number ń bẹ̀ yẹn in case tó wá jẹ́ pé bóyá anybody fẹ́ contribute, bóyá ẹ fẹ́ pè wọlé. opinion ti tèmi ni mò ń sọ yẹn, wípé ní Nàìjíríà yẹn kò sí ẹni tó lówó ń sìn, ó ń padà sẹ́yìn ni. everybody, àwọn tó jẹ́ pé wọ́n rí owó ìjọba kó jẹ nìkan náà. ẹ wo àwọn teachers, àti teacher ìjọba àti teacher private ń sìn, wọ́n wà nínú ìnira, wọ́n wà nínú ìdààmú. ẹ wo àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú local government náà, wọn ò rówó oṣù gbà. ẹ̀dẹ̀ ń yáwó, ẹ̀ ń tepo, ẹ̀ ń ta this, ẹ̀ ń ta that. èmi ò ro èmi that is my own opinion, wípé ó ṣe ní láàánú, ó gbomijé lójú èèyàn, ó ń jẹ́ nǹkan tó ń jẹ́ dùn ọkàn fún èèyàn, wípé kò sí, mi rò pé kò sí, ká má tanra wa, kò ń ṣe generation wa yìí pé ṣé òkú wà ṣá pẹ̀lú alágbádá tá a wà nínú ẹ̀. bóyá tó bá tiẹ̀ já àwọn ológun gan ló tiẹ̀ wá jólógun, ló tiẹ̀ wà lórí ipò, a kàn sọ bẹ́ẹ̀ náà ni o. bóyá nǹkan ọba tún ṣe kinní ju báyìí lọ, bí kò alágbádá àlẹ́nu ọ̀rọ̀, àláṣẹ ọ̀rọ̀, àlè gbà wọ́n nímọ̀ràn. wọ́n tún sọ pé àwọn tún máa lọ sórí social media, ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ìjọba lórí social media. wọ́n ṣàfẹ́ dì wá lẹ́nu ṣá. ṣálágbádá ló ń perú nǹkan bẹ́ẹ̀ yẹn ni. a lè sọ opinion tiwa.
ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí kínní tó bá jẹ́ pé president wa ó tètè ó tètè fún wọn ní attention ni wípé òkè o àti ní ìlú òyìnbó ń bí báyìí mama cassette nǹkan tẹ́yìn náà mọ̀ ni within 24 hours mínísítà máa bọ́ síta ó máa dá wọn lóhùn either bóyá ó agree tàbí kò agree pẹ̀lú nǹkan tó ń sọ yẹn but a máa bọ́ síta a máa dá wọn lóhùn a máa sọ fún wọn pé kí nǹkan báyìí la fẹ́ ṣe nǹkan báyìí la fẹ́ ṣe but ẹ wo president tiwa èyí tó jẹ́ kí lorúkọ bàbá aládàrí lèmi máa ń pè wọ́n five president wa bíi kí ni Ọ̀ṣínbàjò tàbí àwọn náà tún lẹ́nu ọ̀rọ̀ Ọ̀ṣínbàjò náà tún lẹ́nu ọ̀rọ̀ àní president àtúní five àní anybody ẹ wá sọ fún mi àṣẹ wo la ní. alájà nam. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ síbi tẹ́ ẹ dé yẹn. ok ma. ṣé ẹ rí pírẹsidẹ́ǹtì kí bàbá wa Ọ̀ṣínbàjò sọ̀rọ̀ ṣé pírẹsidẹ́ǹtì yẹn ti tẹ́kì àgbàrà tó wọlé fún tàwọn èèyàn tó mú òun ló jẹ́ ká mọ̀ pé wọ́n ń rí owó mọ́lẹ̀ òun ló jẹ́ ká mọ̀ pé wọ́n ń gbé owó jáde ìyẹn kan lẹ́yìn gbogbo táyà ọlọ́ọ̀ni ò pa èmi ẹ tún wá wò wò bàbá Ọ̀ṣínbàjò nígbà tí wọ́n dìde tán náà fẹ́ máa sọ ẹ pamọ́ yẹn náà ni ṣé rí àárín wọn yẹn nǹkan bá ti sọ ẹ̀lẹ́ wọn á pàdánù ni kí ló kù fún bàbá àwọn èèyàn tí wọ́n ń rúùlù wà yẹn gangan ló yẹ kán kú òǹbẹ mo tó sọ ẹ wo ọmọ tó bímọ ní last 3 weeks ajé àlùfáàní tán gbé jáde síta níbi etí omi náà bímọ tẹ́ bá wo yàrá tí woman wọ́n wá lọ Alhaji Alfulany ti sọ̀rọ̀ ó ti gbé kinní ìjáde ti rá láàánú wa òwe àwọn ìjọba ti wá síbẹ̀ ẹ wá ti lọ síbẹ̀ ẹ lẹ́ máa tẹ́kì àwọn ọmọ yìí ẹ gbé wọn kúrò ní immediately níjọ́ yẹn títí tí fi ń lọ sí bíi 2 weeks kó tó di pé wọ́n pe Alhaji Alfulany ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n wá ní wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ọmọ yẹn níta o wọn ò gbọ́dọ̀ gbé síta blogger kankan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ wọn ò gbọ́dọ̀ contribute kankan síta kódà wọn náà gbé sínú pépà Punch ọpẹ́lọpẹ́ Ọlọ́run ló kó Alhaji Alfulany yọ làwọn náà bá ṣẹ̀ṣẹ̀ wá ànáùnsì wípé tó wọ́n ní àwọn ìjọba ti fẹ́ tèkì àwọn kí ni wọ́n ń wò ìjọ yẹn gangan ló yẹ ká ti gbé ọmọ yẹn kúrò àwọn ọmọ yẹn kúrò iṣẹ́ wọn ní ìjọ yẹn gangan ló yẹ ká ti kó àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn kúrò tán bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ lóòótọ́ ni ìyá ọmọ ò jẹun bàbá ọmọ ò jẹun ó sì ti bímọ bíi 3 kalẹ̀ tẹ́lẹ̀ ọmọ tó wá wà nílẹ̀ 3 wọn tó bí ẹ wá rí wọn ẹ̀ẹ́dẹ̀gbélé fún wọn àfẹni tí bá ń ṣiṣẹ́ lábẹ́ yín tó bá wà ní kàbá yín ni tó bá ti rí nírú nǹkan situation bẹ́ẹ̀ tàbí èèyàn yín tẹ́ ẹ bá mọ̀ tó nírú nǹkan bẹ́ẹ̀ tó jẹ́ bí ẹbí yín ẹ tètè pé gọ́ọ̀mẹ̀ntì wọ́n gbé ṣé bí kan ṣẹlẹ̀ l'Àbújá immediately àwọn ganan san bíìlì hospital ẹ náà dìde sí ọ̀rọ̀ yìí tó fẹ́ máa dáwó fún arábìnrin yẹn ṣèjọba nìyẹn ṣe bẹ́ẹ̀kọ́ náà ni ṣe bí wọ́n ní gómìnà tó ní báyìí. wọ́n dẹ̀ ti gbowó lọ́dọ̀ bàbá wọ́n ní sí rẹ̀ kẹ́ ẹ lè bá àmọ́ irú gbogbo orú nǹkan báyẹn ni tí irú bàbá wa Tinubu báyìí lè lọ kọ́ ilé kan irú gbogbo èmi ní nọ́ńsẹ̀nsì tó ń kọ́ kalẹ̀ mi lò tẹ́lì nǹkan kan ìgbà wo tó fi ń kówó jọ bàbá 90 kẹ́ ẹ máa kó owó jọ títí dìwò wọ́tà lẹ́kọ̀ọ́ yẹn táwọn ìyá oníyàá tí
wọ́n ń jẹun nínú kọ́tà tí wọ́n ń bímọ níbẹ̀ àwọn èèyàn ò dẹ̀ bímọ ẹyọ kan mọ́ ní ìsìn lẹ́yìn 3 4 5 lẹ́ẹ̀kan náà kẹ́ẹ̀kẹ́ wàá fi lélẹ̀ lẹ́ẹ̀kẹ́ kọ́rú máa ń palọ̀ ẹyọ kọ̀ọ̀kan síbì kan fún wọn ṣe yẹn ẹ fẹ́ ṣèjọba lé wa lórí gbogbo Nàìjíríà ni kó mọ àti ó bá tẹ̀ léyìí tó wà lẹ́yìn tó bá gbowó fún yín ebi owó ọ̀hún náà ebi ń pa yín nígbà ẹ bá gba 2,000 10,000 fódìdí ọdún ṣódà PDP o APC o CCC o gbogbo ẹ o ìkan náà ni wọ́n kò sí yàtọ̀ Jonathan nínú wọn yẹn kò tẹ́ ẹ̀bí rẹ̀ tẹ́ bá rí bí táwọn tí yọ̀tọ̀ mi lẹ́yìn ìgbà tán kú ọbẹ̀ tán ẹ̀rẹ̀ tó ń gbowó pension àwọn bàbá tán fọlẹ̀ tán bá yí ṣiṣẹ́ sójà tán ṣiṣẹ́ gbogbo ẹ̀ fún yín fún wọn ní pension bàbá mi ò gba pension títí tó fi kú àwọn ọ̀kà wọ́n dẹ̀ ṣiṣẹ́ fún wọn. ẹ ṣe gan ni náà mo fẹ́ béèrè question kan bẹ́ẹ̀ yẹn sì because a ní pé round up ma mo fẹ́ béèrè nǹkan kan ni wípé báwo ni àwọn Haúsá àti àwọn Fúlàní gbogbo àwọn tó wà ní north yẹn pẹ̀lú bá ṣe sọ wípé àwọn ọlọ́pọ̀ nínú àìní báwo ló yẹ jẹ́ páwọn adarí wọn ó ń rí ibẹ̀ tún ṣe because tó bá fi wọ́n sílẹ̀ nsìn in the next 10 years 15 years tó bá ń ba lọ báyìí ibẹ̀ yìí máa padà wá dájú àwọn ilẹ̀ Yorùbá ilẹ̀ whatever lọ because àwọn nǹkan tó bá fún àwọn olórí wọn bóyá bíi 60% wọ́n tiẹ̀ ná fún aráàlú ó ń ròyìn àwọn ṣáìdì ibì kan wípé tẹ́ bá ń lọ lórí títì báyìí wípé ọ̀hún ní gbé ẹsẹ̀ òkúta náà máa gbé sórí ibi tó yẹ kán gbé ẹsẹ̀ sí that means kò sí nǹkan kan tó fẹ́ disturb wọn já sínú kòtò wọn já sí express tó tẹ́ lọ ní. ọ̀rọ̀ tírèènì yìí náà àwọn náà rí ṣe ó yanjú ọ̀rọ̀ iná náà ó tún bẹ́tà lọ́dọ̀ wọn. alájà. nam. alájà. mo ń gbọ́ yín mà. ṣé ẹ mọ̀ pé wọ́n ń bí wa láàrin inú ọmọ ìyá náà wà ààrẹ yìí tó dájú tó yẹ pé kò láàánú. bẹ́ẹ̀ni. ṣé ráwọn gómìnà wọ́n mọ̀ yàtọ̀ tiwa ẹ gba ọ̀rọ̀ tí mò ń sọ fún yín àwọn ọmọ wọn sì tó ní wọ́n tún ní àmúmọ́ra jù wá lọ gbogbo ni mo fi sọ èmi tí mi ò ní kí gíráduwéètì ó tàkàrà mi ò ní kó ta epo mi ò ní kó ta nǹkan kan o tó bá rí i pé kò sọ́nà mi gẹ́gẹ́ bí àwọn fọ́tò kan kó ránṣẹ́ sí wa o tọ́jà ìntàbíù rẹ̀ wípé kí ló dé tó fi ń ṣe irú iṣẹ́ báyìí ó lóun kàwé átítẹ́ẹ̀sì òun dẹ̀ jáde yunifásitì òun ò ríṣẹ́ nílẹ̀ Haúsá nìyẹn o bó ṣe gbégbá nìyẹn o ló bá bẹ̀rẹ̀ àkàrà àti tíì àwọn méjì ọ̀kan dé kàrà ọ̀kan dé kókó wọ́n gbé wọn sórí nẹ́ẹ̀tì táwa yìí bá tán ìntàbíù wọn ẹ jẹ́ mọ̀ àṣẹlé tí wọ́n ń ta àwọn wáṣẹ́ àwọn ọba tí kú òlójú kan náà àwọn làwọn ọkọ̀ yìí èsì làwọn ò mọ̀ tà lọ ibi táwọn yòókù wọn ti rí wọn nìyẹn làwọn náà bá gbéṣẹ́ mi. one àwọn ní tán bá gbà wọ́n síṣẹ́ ń tán bá fi bẹ̀rẹ̀ fún wọn wọ́n ò fara mọ́ níwọ̀nba títí tí wọ́n tó fi kún ṣùgbọ́n ní mi ò bú àwọn ọmọ wa ṣe bí Yorùbá ni mí àwọn ọmọ wa tẹ́ ẹ bá fún wọn ní 20,000 pé tó kó fi ṣe nǹkan báyìí fún ẹ kájọ máa ṣe ìmíì wà yóò tún máa jà ọ́ lólè ni ìmíì wà yóò ọ ní nǹkan yẹn jẹ́ ni yóò lọ dá tiẹ̀ lẹ́ẹ̀lẹ́ gbogbo kọ́sítọ́mọ̀ rẹ ní ògbó fún ó ti ṣẹlẹ̀ sí mi. trọ́ọ̀sì ara wa nísàlẹ̀ ìdí nìyẹn o àwọn ọmọ wọn làmúmọ́ra wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ oko ẹ lè ní kọ́ ọmọ tèmi o
kó wá gbá ọkọ mú kó bá yín gbà mú kò ní lọ kò ní ṣe. Àbúrò mi á sọ fún mi báyìí pé àǹtí ìlú èbó tẹ wà yẹn lèmi náà bọ̀. Ó yá àmúmọ́ra wà fáwọn ọmọ wọn, àmúmọ́ra ò sí lọ́dọ̀ wa. Àwa tó wá ní àwọn ọ̀dájú rí. Kì í ṣe pé láwọn gómìnà ilẹ̀ Haúsá náà mọ jalè, àwọn náà ń jí, ṣùgbọ́n wọ́n ń ṣe. Kò wọ́ọ̀sì tó ti wà yìí. Ṣé mọ̀ wípé lórí ní ibi tẹ̀sán yẹn náà ẹ jẹ́ kí n sọ díẹ̀. Pásítọ̀ tó wà nílé Haúsá làájà mi ò lọ́rọ̀ mọ́ lẹ́nu. Pásítọ̀ mélòó ló wà nílé Haúsá tó ní pléènì? Ẹ jẹ́ ká kọ́kọ́ bá ní ojú kòkòrò bá lọ́wọ́ wọn. Àwọn náà tó ń gbowó fún wọn. Aláǹṣẹ̀sìn ẹ̀dẹ̀ ń kówó ẹ̀ fi ra pléènì. Aláǹṣẹ̀sìn ẹ̀ kówó ẹ̀ wọ́n tó fi ń kọ́ tọ́ọ̀tì. Mo béèrè odidi síríìtì kan mọ́sálásí mẹ́wàá. Gbàdúrà àwọn gbogbo ẹ̀ ń wọ́ọ̀sì ni ẹ jẹ́ á bi wọ́n léèrè àwọn gan-an ń bàjẹ́. Ó ní tí wọ́n ń pè tí nǹkan náà tí fi ń ṣèṣekúṣe lé wa lórí, ẹ jẹ́ á bi wọ́n léèrè. Pásítọ̀ ilẹ̀ Haúsá mẹ́rin tó tiẹ̀ ní jíìpù lásán tẹ́ bá ka tilẹ̀ Yorùbá kò níye. Àwọn èyí tí ò ní mọ́tò ńlẹ̀ Yorùbá àwọn náà ń gbé orí èèyàn kan ṣe bí bóyá nǹkan fi ń rérò nù láwọn àná ń páyé. Àbá mi bá ti rá ọ̀pá ẹgbẹ́ rẹ̀ tí ń lo mọ́tò á ní bóyá ó ṣe kankan ni òun náà lọ kìyàn mọ́lẹ̀ ní òpá ní olófin ṣòwò. Ó yá ẹ jẹ́ ká kọ́kọ́ gbá àwọn ẹ̀nà ẹ̀sìn kán wá fi ti kọ́ máa fi búra fún gbogbo àwọn leaders wa kán máa JJ Lawrence ó pa yeye nígbà tó fi wọlé. Èyí tẹ̀mí pẹ̀lú rẹ̀ wọ Libya ó wà nínú àwọn òṣìṣẹ́ mínísítà wọn nígbà ìjọba captain ní JJ play ló ń wà ó dẹ̀ ló bá wọn gbé máṣíìnì lọ sí ìlú èbó tán fi ń kó góòlù jáde tán bá ní máṣíìnì rọ ni òyìnbó ti jí góòlù sínú máṣíìnì àsórí. Ó dẹ̀ wọ́n pawọ́pọ̀ mọ́ pírẹsidẹ́ǹtì ó wà ń bẹ̀ ńgbà yẹn. Bí máa yìí ṣe takú nìyẹn ó fẹ́ máṣíìnì yẹn Ghana nìkan ti tú ibẹ̀ làwọn ti máa tún ṣe bí wọ́n ṣe rí góòlù. JJ Lawrence ìjọba ni kì í ṣe pé ní wọ́n kíní ńgbà tó dẹ̀ débẹ̀ tó pa gbogbo àwọn kàbọ̀. Àsàmúà àjọ wà ní ó sá bọ́tà wọn tí wọn ò lè ṣe bẹ́ẹ̀ ní ṣé rí ibi táwọn ọmọ wa ti ń protest yẹn ibẹ̀ kọ́ àwọn ọmọ wa kájọ dáwọ́ pọ̀ ká lọ bá wọn ní asọ́rọ̀kù wọn yẹn ni. Àti pásítọ̀ kọ́ńpléènì mẹ́rin tó fẹ́ fi ṣe. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ bó ẹ̀ẹ̀kan náà máa pààyàn ká kúkú ká máa lọ. Now ẹ jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ yín kò ní ká fi eléyìí máa ká ẹsẹ̀ ètò ńlẹ̀ because a máa stop ní bóyá bíi 8 minutes nsìn. Ok ma. Now mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín ni pé ṣé ẹ rò wípé protest yìí endsars yìí ṣé ẹ rò pé a lè gain nǹkan kan níbẹ̀ as in wípé ṣé ẹ rò pé àwọn ìjọba ẹ máa gbọ́ mà wípé nírùsìn ṣé ẹ rò pé a lè gain nǹkan kan bẹ̀ ní láti ọ̀dọ̀ àwọn ìjọba torí wípé mo ṣì ń padà lọ sí mo ṣì wà lórí ẹ̀ ẹ wo nǹkan tó ń ṣe fún àwọn tó ń mú ẹ wo nǹkan tó ń ṣe fún àwọn tó jẹ́ pé kódà gan ìkan ní ara àwọn bóyá mínísítà kan ní Lagos State tàbí nǹkan kan
ó ń gbé lady tó wà ní Canada yẹn ó dẹ̀ ń gbé ṣépè bóyá jẹ́ pé bó bá ṣe lọ ló máa ṣe dé wípé kò ní proof kankan wípé àwọn àmì ẹ máa rí wípé tí lady yẹn tó bá padà sí Nàìjíríà wọ́n lè rán wípé káwọn èèyàn kan lọ pa kán lọ waste ẹ̀mí ẹ̀ sọnùsọnù. Ìyẹn lè máa fi mọ̀ wípé ọ̀rọ̀ wípé bóyá àwọn òṣèlú alágbádá ní òṣèlú alágbádá for now mi ì dẹ̀ rò pé ìjọba wọn lè gbé wa. Ìjọba kankan ò lè, mi ò rò pé ó lè gbé wa ní Nàìjíríà bí ìgbà tó jẹ́ wípé ó pàdé àpò pọ̀ mọ́ àwọn oníṣẹ́ ibi. Àwọn oníṣẹ́ ibi tí mo mì ní wípé bí àwọn bíi pásítọ̀, bí àwọn bíi àáfà tó jẹ́ pé àwọn ni bàbá àsàlẹ̀ tó jẹ́ pé ó mọ̀ wípé iṣẹ́ aburú ló ń ṣe, àwọn náà ló máa gbàdúrà fún wọn wípé káṣírí yẹn kó má tú. Àwọn náà máa gbàdúrà fún wọn wípé nǹkan tẹ́ ṣe yìí o kó rí bẹ́ẹ̀. Àwọn náà ló tún máa wá fún ní return. Tó bá jẹ́ pé gbogbo nǹkan tá à ń sọ ní wípé ọ̀rọ̀ ìlú òyìnbó yìí ni, ẹ wo nǹkan tí mo sọ wípé òkè tí nǹkan kan bá ṣẹlẹ̀ nílùú òyìnbó yìí sìn, òkè àwọn tó kó ẹrù pamọ́ o, a ti ṣèdájọ́ fún wọn, a ti gbé wọn lọ sí court, ó yẹ kó lọ fojú kan lé ẹjọ́ tó bá jẹ́ ìlú tó lófin, tó bá jẹ́ ìlú tó máa dání. Ó yẹ kí àwọn ibi tó kó ẹrù yẹn sí, ó yẹ kó mọ àwọn wo náà kó síbẹ̀, báwo ló ṣe débẹ̀, kó wá lọ fojú kan ilé ẹjọ́. Àìdá ó tiẹ̀ máa wá délé ẹjọ́ máa free wọn ni, but there's nothing. Ẹ dẹ̀ sọ wípé alágbádá ni, wípé ìjọba alágbádá là ń ṣe. No, níjọba in short ó tiẹ̀ ti mọ ibi tó ti tà wá dé nílẹ̀ ní Nàìjíríà ń sìn. Mọ ibi tó ti tà wá dé, gbogbo ibi tó ti lọ forúkọ Nàìjíríà yáwó, wọ́n dẹ̀ ṣì ń yá owó yìí náà lọ. There's no hope. Ó yẹ kó pààrọ̀ orúkọ Nàìjíríà ní kó máa pè ní Nigeria no hope. Kò sí hope ní Nàìjíríà for now ní generation wa because nǹkan tó wà nílẹ̀ yìí àti wípé ó ṣe EndSARS EndSARS yìí tó ń ṣe yìí ó try, ó gbìyànjú. Ọ̀gá Nìyá Múdà, àwọn tó sọ wípé ó ń ṣe kí ló ń pe orúkọ ẹ̀ náà, Yorùbá whatever wípé ó fẹ́ gba òmìnira Odùduwà, oníkálukú náà gbìyànjú but ọ̀bọ̀n làgùn irun ara ẹ̀ ni ò jẹ́ kán rí, tàbí báwọn ṣe máa ń sọ. Àwọn èèyàn try but àwọn èèyàn burúkú ti bèèyàn rere jẹ́. Ẹ wo nínú àwọn bíi sáìdì kan tó lọ́ fẹ́ ṣòdùà, àwọn mélòó àwọn tó jọ ṣe mítìn tẹ́lẹ̀ ṣọ́ tó àwọn tó jáde ń gbà yẹn. Bóyá àwọn èèyàn bíi 100 náà jọ ń ṣe mítìn láti rè, ìgbà tó máa tó gbà yẹn bóyá àwọn èèyàn bíi 10 náà jáde. Ẹ wo EndSARS yìí náà, kò sí nǹkan kan tó jẹ́ pé bóyá wọ́n lè gbégbèsè ẹ̀ nínú, especially ní ilẹ̀ Yorùbá yẹn, ní gbogbo ilẹ̀ Yorùbá yẹn. Kódà gan pàápàá bóyá tó bá wá padà wá fa Nàìjíríà lé àwọn Haúsá lọ́wọ́ gan, kí Yorùbá má dá sí, kí Haúsá kí Yíbò náà kán má dá sí, bóyá wọn á rí wa darí gan. Because àwa Yorùbá gangan ni òbílẹ̀ jẹ́, àwa ni ọlọ̀tẹ̀, àwa là ń jẹra wa lẹ́yìn ẹsẹ̀. Tí Haúsá bá ní tó bá rí ẹni tó lówó jùlọ, òun bá jẹ́ ọmọ ẹ̀ ní a máa ṣe ránkà dèdè. Tó bá jẹ́ kí ló ń porúkọ ẹ̀ náà ni, tó bá jẹ́ àwọn Yíbò náà ni, lèèyàn kan ọmọ kékeré kan lówó jù wọn lọ, ọdún máa náà máa ṣe fún wọn máa respect tó máa ṣiṣẹ́ lábẹ́ ẹ̀ ni. But ní ọ̀dọ̀ àwa Yorùbá, àwa la máa jẹra wa lẹ́sẹ̀, àwa la máa pe olè kó wá jà, àwa la máa pe olóko kó wá mu. Bí ìgbà tó jẹ́ pé sorry to say, a kàn ń sọ pé àwa là ń ṣiṣẹ́, àwọn Haúsá ló ń ná ni, because bí ìgbà tó jẹ́ pé àwọn onílàákàyè, àwa á rí wọn bí ẹni tí ò ní làákàyè ni. But nínú àgbékalẹ̀ tó wà lẹ́yìn síta ló ní làákàyè jù, àti Yorùbá tó ń ṣiṣẹ́ àti Haúsá tó ń ná. Because àwa ibi tó yẹ ká pé àwọn èèyàn sí, àwa nìkan la fẹ́ ní gbogbo ẹ̀. Ẹ wo orú man tó wà ní Ìbàdàn tó kú bóyá bíi last year, this year náà ni, gọ́vnà Ajímọ̀bí tó wà ní Ọ̀yọ́ state tó kú ní bóyá this year or late this year náà nídìí pé ìgbà COVID yẹn ni. Ẹ wo gbogbo nǹkan táwọn èèyàn sọ ń gbà yẹn, ẹ wo bóyá ṣe bí tán bẹ̀rẹ̀ ẹ̀ sí. Ẹ wo gbogbo ilẹ̀ tí òun nìkan tó dágbà lójú ayé ẹ̀, tó dẹ̀ jẹ́ pé ilẹ̀ ìjọba ni.
gbogbo ibi tí ọ̀rọ̀ Nàìjíríà dé irú ilẹ̀ nǹkan ọ̀sìn tó jẹ́ pé bóyá wọ́n fẹ́ máa ṣe fámà wọ́n fẹ́ máa ṣe fámì wọ́n fẹ́ máa ṣe gbogbo nǹkan oríṣiríṣi ó ti ta ilẹ̀ tán igbó gan ó ti di ìlú. Ẹ wá sọ pé àwọn Haúsá yìí táwa ń wò bíi wípé excuse me àwọn èèyàn kan sọ pé tí accident bá ṣẹlẹ̀ á ní èèyàn 4 kú pẹ̀lú Haúsá 2 wọ́n máa ń lo òwe yẹn bákan bí ìgbà tó jẹ́ pé Haúsá nobody ni bó tẹ́ bá ní ká wò ó á rò pé bóyá ò ní làákàyè ní báwo ló ń darí wa a dẹ̀ rí wípé àwọn gan tún rọ́nà àbáyọ jù wá lọ báwo làwọn ṣe ṣe àwọn dẹ̀nà wá bímọ bí ẹ̀dá ọdún náà àwa Yorùbá náà a ti ní competition pẹ̀lú wọn àwọn ò kàn ní bóyá bí ọrọ̀ ajé ọ̀ bóyá ṣé mo pé wà lájú jì wọ́n lọ èyí tẹ̀yìn sọ yẹn ń sì wípé bóyá lọ di pop-off wọ́n ń tàkàrà wọ́n ń ṣe nǹkan kan bẹ́ẹ̀ yẹn ẹbí wọn mélòó ló wà ní òyìnbó tẹ́ bá wọ àdúgbò èmi ní Ṣàgámù lógùn state bóyá lábẹ́òkúta ni níjẹ̀bú òde lẹ fẹ́ sọ ẹ sọ orúkọ ibìkan ní Ògùn state bóyá lẹ́sàn ni Ìkẹ́nnẹ́ ni ìlú tó kéré jù tó jẹ́ pé ó wà ní ọ̀ndà Ìṣàgámù tèmi ń sọ yẹn bóyá Yépé ni tẹ́ bá máa fi wọ ilé kan ilé kejì ẹ lè rí nínú ilé méjì tí mò ń sọ yẹn kẹ́ má rí pípẹ́ gbọ́ pé ọmọ lágbájá ó wà ń lo òyìnbó tẹ́ bá tún wọ street míì náà ẹ máa rí wípé kẹ́ tó kalé mẹ́ta ẹ máa rí pọ́n máa ní àwọn èèyàn bíi mélòó kan ọmọ wọn wà ń lo òyìnbó mi báyìí kò rí bẹ́ẹ̀ ní ilẹ̀ Kánò náà wọ́n ti sá àwọn àtàjẹ̀ wà ń lo òyìnbó yẹn most 80% ń dá sí ọrọ̀ ajé àwọn tó wà ní Nàìjíríà bó àwọn ti Kánò àwọn ò rí ibì kankan lọ ọ̀rẹ́ mélòó lẹni tó jẹ́ Haúsá nílùú òyìnbó yìí yàtọ̀ sáwọn tó jẹ́ pọ́n kàwé díẹ̀ nínú wọn wà ní ẹ́mbásì àwa ńlá jújù wọn lọ bọ̀ ojú táwa wà là tún wà là sódì ni a là sí àpò ara wa ni àwọn ò lajú bọ̀ ọ́n yìí ṣe jẹ́ kí n jẹ́ wọ́n máa gbowó lọ́wọ́ àwọn ìjọba àwọn tí ẹ̀yìn máa kó bóyá bíi 30 sápò wọ́n yìí máa ṣe sí aráàlú bọ́ tí àwa ti Yorùbá kí gbogbo ìlú kí gbogbo ayé kó di tèmi nìkan ni kọ́mọ mi kó lọ sí private school kọ́mọ mi kó ní private company kọ́mọ mi kó ní private jet kọ́mọ mi kó ṣàjẹ́ mi èmi àtẹbí mi nìkan ni ẹ wo nǹkan tó ń dààmú wa torí ẹ̀ lèmi ṣe sọ wípé èmi ò rí Nàìjíríà gẹ́gẹ́ bíi wípé ìlọsíwájú kankan lè wà bí òun ṣe wípé a ti gbàdúrà àwọn ẹlòmíì gan ládùúrà ò ṣe mọ́ ń sẹ̀ ẹlòmíì ti stop àdúrà ẹ̀ pé bó bá máa ṣe rí ni kó ṣe rí kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala òun nìkan ló lè tún wa ṣe ibi tẹ́mi máa dúró sí nìyẹn tẹ́ bá ní any advice tẹ́ bá fẹ́ fún wa tẹ́ bá tún fẹ́ fáwọn àwọn tó ń gbọ́ wa tàbí àwọn tó jẹ́ kí wọ́n tún lè gbọ́ wa nínú àwọn olóṣèlú wa bóyá nísìnyí tàbí lọ́jọ́ iwájú mi ò bóyá over to you ma bisimilayi ma. ẹ ṣe mà ṣe rí tọrọ Haúsá owó ṣíṣe ni wọ́n láti ilẹ̀ iṣẹ́ òwò olówó wọ́n dá òní Yíbò náà òwò ṣíṣe ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ ìwé kíkà lọ títí nǹkan kan náà Haúsá gan ìgbà wo ló bẹ̀rẹ̀ ìwé kíkà àwa la là wọ́n lójú ṣé wá rí àwa Yorùbá àti Yíbò àwa la là Haúsá lójú ẹ̀ bá nídìí nígbà tí Haúsá fi wà láwùsá wọn ní owó wọn ní òwò náà ń ṣe nílùú wọn yẹn torí pé kí ni àwa ń lọ ọbẹ̀ lọ rajà ní. láti rẹ ṣáàgbìn ẹ̀wà lọ́dọ̀ wa nǹkan ọ̀gbìn ọ̀dọ̀ wọn ló ti jáde dáadáa èmi làlùbọ́sà o kánwú ni o nǹkan kan ni o ṣàpọ̀dọ̀ wọn la ti ń kó. so àwọn wá ranra wọn lọ́wọ́ tẹ́ ẹ bá rí i pé Haúsá ó ń ṣe àlùmọ́jìrì ọmọ wọn ń ṣe àlùmọ́jìrì tán tọrọ oúnjẹ kiri ká tó rí pọ́mọ yẹn di 18 years nísìn wọ́n wá mú sọ́dọ̀ yóò mọ̀ bá wọn tajà tó bá dàgbà wọ́n fẹ́ yàwó fún un wọ́n wàá yaṣẹ́ fún un bí Ìgbò náà dẹ̀ ti ń ṣe nìyẹn o ṣé wọ́n rá aláàfẹ́ kàwé ni ìwé kíkà bí bàbá wa bá ṣoko títí tí yóò lóun rán ọmọ òun lọ léwu òun rán ọmọ òun lọ léwu àwa kàwé àwa tá àti ẹ̀ka
àwa la tún wá ń lọ́gbọ́n ju àwọn ẹni máa ń fojú wò ó torí pé kí a proud a fẹ́ ṣe nǹkan tá a bá rí tí tó wá sílẹ̀ yìí nígbà kan bó ṣe rí wa nílé political asylum lé àdúró báyìí tá a sùn tán gbé bẹ́ẹ̀dì lórí ara wọn ó ní Allah kiyaye ba zan taɓa kwana nan ba the next plane ló bá padà ó lóun ò lè dúró ẹ̀gbọ́n rẹ̀ bẹ̀ ló mú wọlé o. Allahu Akbar. ẹ̀gbọ́n àwọn òbí rẹ̀ dúró tì í ó nìkan nínú gbogbo wa káàpù yẹn pátátá àjọmọ Nàìjíríà wà láàyè òun nìkan ńlá Haúsá àwọn Haúsá yòókù ti Ghana ni mo ní kí ó dá kí ni ìwọ náà wá bí olówù ni lóòótọ́ bàbá òun lówó òun fẹ́ mọ bá ṣe ní owó not knowing bàbá rẹ̀ ibi nílùú èbó ó fẹ́ òyìnbó yẹn kú owó tó rí gbà ni bàbá yẹn fi ní owó ló wá lọ fi gbé nǹkan kalẹ̀ nílé Haúsá bó ṣe ní owó nìyẹn táwọn náà fi ní owó lọ́wọ́ ó wá lóun gan òun fẹ́ ọ́zù bí bàbá òun ṣe ọ́zù ló bá gbàbúrò ẹ̀ wá àbúrò sá padà ni ó ní kó kúkú máa lọ tajà ní ojú títí ó pé ojú kó wá jókòó sínú òtútù banzai àwọn ní ìfaradà jù wá lọ alájà àwa ní àbúrò mi ò ní fẹ́ ràn mí lọ́wọ́ ààrẹ tiẹ̀ ni ó máa dùn kàkà tí ó bá tóbi ká lè bá àmọ́ bá ṣe ṣe tiẹ̀ yóò wọ náà kó tiẹ̀ pa mí ni. Allahu Akbar. ẹ wá jí má bí tẹ́ ẹ sọ rẹ̀ yìí ilé ìwé lọ́wọ́ àwọn ọmọ tẹ̀ wà nílùú èyìnbó ẹ wo bí wọ́n wá da gbogbo owó sí nínú ẹni tó kú ẹni wà láyé ò rí bí sùn sàárè. Allahu Akbar. ẹ wo irú ilẹ̀ tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ṣé gómìnà náà lo Haúsá kan ó lè dánwó ẹ̀wò. tí ẹ̀ láyé o àwọn yòókù nǹkan ẹ wá wo àwọn ọba wa wọn ò jẹ́ kán ríbi rẹ́nu àti sọ̀rọ̀ kí wá sọba Nàìjíríà nìkan ò torí mo béèrè náà àti ti Ghana ni o àti gbogbo ẹ̀ ni o àwọn ìjọba kọ̀ǹtúrò wọn kì í ṣe dá nìkan ẹ̀ tó wádìí bẹ́ẹ̀ mi ṣe gbọ́ o. ẹ wo. àǹfààní tó yẹ gbogbo bó ṣe jẹ́ tìjọba yẹn náà ẹ jẹ́ kí a wọnú wọn díẹ̀. a ti bú wọn ò mọ bí wọ́n fẹ́ yà sí ọ̀pọ̀lọpọ̀ mo sì fẹ́ di alárìnfín níwájú yín mo sọ̀rọ̀ yẹn títí wọn ò fẹ́ gbà àwa látúnra mú torí àwọn ti gbọ́ sí wọn lẹ́nu. ẹ jẹ́ á mú àwọn ọba yìí ká fà wọ́n mọ́ra tá a bá mọ̀ pé Odùduwà yìí a fẹ́ dá dúró táwọn ọba wa tá a bá tù wọ́n lójú tá ẹyẹ wọn jù lórí nẹ́ẹ̀tì kí ló dé. ẹ má bínú mà ẹ má bínú sàlámù àlékún ramotula barakatu mà ṣé mo sọ wípé ó dàbí pé ọ̀rọ̀ tẹ́ sọ ló tún máa jẹ́ kí n sọ sí i ẹ worú àwa tó jẹ́ pé a sọ wípé a gbọ́n ẹ worú àwa tá sọ wípé a mòye àwa tá sọ wípé ojú wa là àwa tá sọ wípé àwa gangan àti fẹ́ẹ́ sọra wa di igbákejì Ọlọ́run ní ẹ̀gbẹ́ àwọn Haúsá tá bá ní ká fi ọpọlọ ká fi gbé nǹkan yìí kalẹ̀ pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa àti àwọn Haúsá gan a fẹ́ẹ́ lè sọ wípé Haúsá gan fẹ́ẹ́ ní ìsinmi gan ó ní ìtẹ́lọ́rùn ju àwa tá à ń sá hílà hílo. wọ́n ní ìtẹ́lọ́rùn. ẹ lọ rèétí ẹni tó wà ní gbogbo ojú ọ̀nà níbi tí ó ń kú sí ní ojoojúmọ́ ń sìn ẹ rèétí àwọn tó wà ní Saudi Arabia àwọn tó wà ní Dubai kẹwàá ka oyè Haúsá mélòó ló wà nínú gbogbo wọn. mi ò tí ì sọ ti Europe o mi ì tí ì sọ ti Europe o
kẹwàá wo Haúsá mélòó ló wà nínú, kódà gan àwọn Ìgbò gan pàápàá. Àwa Yorùbá yìí la pọ̀, àwa dẹ̀ la sọ pé alájújù, àwa là tún wá rí ìlú wa gangan, àwa là rí ṣe, àwa dẹ̀ là ń complain. Ibẹ̀ lówó ti ń jáde, ibẹ̀ lówó ti ń wọlé, àwọn ló náwó wa, àwọn ẹ wá sí Europe kẹ wá sọ fún mi. Tẹ bá lọ sí college, tẹ bá lọ sí university, ẹ rètò iye àwọn Haúsá tó bá wà ńbẹ̀. Kẹ wá rètò iye Yíbò mélòó ló wà ńbẹ̀. Kódà gan ẹ fi ọmọ Ghana sí, ẹ máa rí wípé àwa Yorùbá yìí ni. Kò dẹ̀ ń ṣe pé ó pè wá. Gbogbo wa àìmọye nǹkan tó jẹ́ pé àwọn òbí gan à ń go through lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa. Ṣé lórí àti bá ọmọ wí ni, tó jẹ́ pé kò ń ṣe pé yá ń ṣe lo ní freedom gan lọ rẹpẹtẹ kan lórí ọmọ ẹ. Ọ̀dẹ̀ sábẹ́ a ní ilé ayé ò ṣe gbé, ọ̀run ò ṣe bínú lọ, bí mo ṣe máa ń sọ. Bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ wípé ìlú òyìnbó kò dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ láti gbé, bọ̀ ìlú Nàìjíríà ò ṣe bínú lọ. Kò tiẹ̀ lówó gan sìn gan, kò lówó, kódà gan kò ní bó ṣe lè lọ gbowó ní báǹkì báyìí, tí bá dé báǹkì báyìí, tí bá ta wọ́n láyà 50,000 pounds bá wọ́n máa kó fún mi, okay bó ló ń kó lọ my sister or my brother. Àyàfi tó bá ti decide pé ó fẹ́ máa ṣe business nínú ìlú òyìnbó yìí náà ni. Torí pé Nàìjíríà ó ti di wípé ìlú wípé ìrètí ti pín. Ó ti di wípé èèyàn kan tó tájọ́ ń sọ̀rọ̀ lánàá tó send voice message sí mi tó ń sọ wípé tó bá fẹ́ ṣe business ní Nàìjíríà, ó máa ti ní lọ́kàn wípé òkè 50-50 ni, bí ìgbà téèyàn lọ sójú ogun, áìdá bóyá ó padà wálé tàbí ó padà wá sílé. Irú ilé ayé wo nìyẹn? Kò sáláfẹ̀yìntì, kò sẹ́ni tó fẹ́ fojú jọ. O kàn gáàmbù ní wípé òkè jẹ́ kí n gáàmbù. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ wo tí àwọn ọba tẹ sọ yẹn, ká fi yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ wo tí àwọn ọba tẹ sọ yẹn, bóyá yẹn di tọ́pìkì mi mà. Ṣé rí pọ́n sọ wípé wọ́n bú àwọn ọba, bú àwọn ọba yẹn, ó máa jẹ́ ọ̀rọ̀ tó gùn ni. But ṣé a bá àwọn ọba ní ibi tó yẹ ká bá wọn gangan nígbà tí àwa ń ṣe kékeré? Bọ́n ṣe ń sọ̀rọ̀ àwọn ọba, báwọn ọba ṣe rí, ká tiẹ̀ má lọ sọ́dọ̀ ọba lásán gan, kódà gan àwọn olóyè lásán gan, olóyè lásán gan nígbà táwa wà ní kékeré, tó bá ń kọjá lọ ní àdúgbò, bóyá wọ́n wà nínú mọ́tò ni, tí àwọn ìyá wa tó bá máa kí wọn pẹ̀lú àpọ́nlé ni, á fẹ́ lè gbójú sílẹ̀ kó má lè wojú olóyè lásán gan, bọ́n máa ṣe kàrámù ẹ̀ tó máa pọ́nlé láti kí. Ká má ì tí wàá sọ ti ọba. Ẹ wá wo ibi tí ọba àti olóyè òtí bí ìgbà tó olóyè òtí ẹ̀ sì sì mọ́ láyé nílẹ̀ anywhere gan sìn. Ẹ wá wo ipò orí ọba gangan. Tí nǹkan kan ò bá ṣe nǹkan kan, ṣé ibi tó yẹ ká bá àwọn ọba gangan, ṣé a bá ọ̀pọ̀lọpọ̀ ń bẹ? Nǹkan tó ń fà á nìyẹn, kan sọ pé wọ́n bú wọn lórí social media, wọ́n ṣe kinní kan. Kí ló fà á? Nǹkan kan ló fà á nǹkan kan, bọ̀ a máa jẹ́ kí yẹn di ọjọ́ mi. Kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún wa. Now, ó dàbí pé ẹ fẹ́ sọ nǹkan kan sí nǹkan tí mo sọ yẹn. Ṣé ẹ fẹ́ sọ nǹkan kan sí mà? Bẹ́ẹ̀ tí ibi tẹ́ ẹ gbé dúró pé àwọn àwa ò ní tẹ́ lọ́rùn, àwọn Yorùbá ló wà nílẹ̀ Árábù kankan yẹn. Ìní mo sọ fún yín pé tẹ́ ẹ bá kọ́lé, ẹ ní àfi tí gbogbo ẹ̀ tí ò bá tí ì pé ẹ ní gbénú ilé yẹn. Ẹ lọ sílé Haúsá kẹ́ ẹ lọ rí. Táwùsá bá ti kọ́lé tó ti fi síìlì sí, tí gílóòbù ti wà bẹ́ẹ̀, ó gbé tiẹ̀ lọ nìyẹn. Àwa màmá mi lówó, èmi náà fẹ́ lówó ló dà nísìn. Ètì sáìdì wa, Yíbò àti Yorùbá. Bàbá mi lówó, èmi náà fẹ́ ní owó yìí. Bàbá kọ́, bí gbogbo nǹkan ò bá tí ì pé bẹ́ẹ̀, à lè gbé bẹ́ẹ̀. Kí nìyẹn mi? Ṣé bí ara wàhálà kan náà tán nìyẹn? Àwa là ń dára wa láàmú. Tó bá ní alájà, ibi tẹ́ ẹ ṣe ìtì tó máa ní rárá, mo fẹ́ gbé àga tó ṣe kinní. Nàìjíríà tó bá tásìkò, ẹ ní fẹ́ gbégbó èbó ìmọ̀. Ẹ gbà bí mo ṣe sọ, èbó ti sú èyí. Àádẹ́jọ gbé Nàìjíríà ni. Pẹ̀ náà ni wọ́n bá ṣe bó ṣe mọ́ ni. Ẹlẹ́wà àṣàkùn. Àjọ máa gbé Nàìjíríà ni. Nàìjíríà ó dẹ̀ dáa.
ṣé nígbà tí n bá lọ sí Nàìjíríà tójú òtì ní tí mo rí tí mo wà mo ti ṣe ṣọ́ọ̀bù síbẹ̀ pọ́ọ̀fù máa dín kí n máa fi jẹun táwọn ọmọ mi bá dẹ̀ ní máa jẹun àwọn kí n má ṣe nǹkan kan pa á ní mo dúpẹ́ ẹni bá wà nítòsí mi máa ní ó yá gbégbá kalẹ̀ ìwọ náà máa ta kinní kan bó ṣe yẹ kó. mo lọ lé àkàn ọmọ mi kan sọ pé òun ọlọ́mọdé kò tà ṣé báwọn oníbúrẹ́dì náà ń tajà yìí so ìyá ẹ̀ ti wà nínú èbó ìwò lè ta mo bá lọ láàárọ̀ kùtùkùtù mo lọ bẹ́ẹ̀ mọ̀ pé mo mọ̀ náà bẹ̀ mo bá lọ gba búrẹ́dì wá ní mo ní àkàtà ni ó ní kí ni mo ṣe mo ní wà láyà àtà búrẹ́dì eré ló fúnra rẹ̀ ló lóun ló máa tàkì ya mọ́ lọ lé kí n mọ́ sọ àwọn lẹ́nu kí ló dé iṣẹ́ wà lẹ́ wá nígbà náà ọlọ́mọdé ẹ̀ ṣe àwọn ẹni tó ń ṣe yẹn ṣe wọ́n ṣe pè ní. nítẹ́lọ́rùn ṣé gọ́ọ̀mẹ̀ntì ní sanwó fún ọ̀tá tí wọ́n kọ̀ tí wọ́n lọ lẹ̀ Saudi tí wọ́n lọ ṣe ṣàgálà ṣé gọ́ọ̀mẹ̀ntì ní sanwó fún wọn àwọn náà wà ń bẹ́ oṣù gbọ́n. ẹni tí sí èmi ò ní ti ń fẹ́ o ṣùgbọ́n pé tó bá wà lẹ́ẹ̀jẹ́ kájọ ṣe táwọn ọba tá a sì ń sọ yẹn tó bá di sọ ṣùgbọ́n a fi wọ́n sí yẹn ò ṣe lóòótọ́ ọba ilẹ̀ Haúsá dọ̀là ránkàdédé wọn náà sì ń jẹ́. alihamdulilayi àgbọ̀kọ̀ bú ọba kankan nílẹ̀ Haúsá yìí. alihamdulilayi rabbil alamin ẹ ti accept tó bá di ọjọ́ mi àwa ọjọ́ fún because topic kan ní láyé ọ̀tọ̀ kí ló fà á kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe rí lánàá báwo ló ṣe wá rí ní àárín méjì ibo la wá bá dé àárín ọ̀nà ẹ̀ lọ́jọ́ iwájú kọ́lọ́hún kó fún wa ṣe. àwọn èdè la máa so ọmọ tá a fi máa gbalẹ̀ Yorùbá wa tí ò wá sí wọn à lè rí gbà ẹ má jẹ tàn yín. alihamdulilayi rabbil alamin ìgbà ilẹ̀ Yorùbá yẹn a mọ̀ wípé kò sí nǹkan tọ́lọ́hún ò lè ṣe but bóyá ó lè má jẹ generation wa mo sọ bóyá ó lè má jẹ but ṣe mọ̀ wípé ìtàn máa ń wà àwọn onítọ́mọdé ò bá bá tàn kò ní bá rọ́bá gbogbo orú nǹkan tó ń ṣẹlẹ̀ ń sí láti bíi 2 months ago ó ti ń wà nínú ìtàn náà ni bóyá by the time tó máa di another generation àwọn náà máa bá ìtàn yẹn lẹ̀ wípé òkè àti bàbá ẹ̀ náà ti ń fa nǹkan yìí bọ̀ torí generation ti tàwa ẹ̀ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí pẹ̀lú àwọn ìjọba tí Ọlọ́run kó lé wa lórí tó kó àwa sí abẹ́ yìí àwọn nǹkan yẹn ó ṣe because àwa takú tí wọ́n lọ́rùn àwọn náà dẹ̀ rẹ́dì wípé ẹ̀yin sẹ̀ ibi tá a bá bá yín dé ṣá ẹ̀yin gan-an because ẹ wo Áfíríkà náà ló ti ń ṣẹlẹ̀ oyè èèyàn téèyàn mẹ́wàá bá kú lẹ́nìí wọ́n lè léèyàn kan ẹ ló kú wọ́n lè léèyàn kankan ò kú rárá tí ò dẹ̀ ní rí bẹ́ẹ̀ nílò òyìnbó ẹ̀ understand sìn àti pé kéèyàn 80 kú gan pàápàá gan who are you ta ló fẹ́ bí wọ́n àwọn tó jẹ́ pé àwọn ti sọra wọn dìgbà kejì Ọlọ́run wọn tiẹ̀ ń ṣèjọba gan ọ̀rọ̀ Nàìjíríà ó jẹ́ nǹkan tó tiẹ̀ jẹ́ nǹkan tó pààyàn lẹ́kún gan bìkan kò sí òfin kò sí àwọn tó ń ṣòfin gangan àwọn ló máa rú kò sófin kò sí dùnnú kò sí fọkànbalẹ̀ kò sáti àti rọ́nà lọ kọ́lọ́hún kò ṣe dáadáa fún wa now mọ́mì wa alájà wa granny wa ẹ fún wa ní prayer ká fi kásẹ̀ ohun gbogbo nílẹ̀ báyìí kí Ọlọ́run kó má kọ àtúnrí bisimilayi mà ẹ fún wa ní prayer mà. tó adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alihamdulilayi adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alihamdulilayi gbogbo tá a sọ lónìí èyí tó jẹ́ dáadáa àti èyí tó kù díẹ̀ káàtó kọ́lọ́run ẹlẹ́dàá kó bá wa tó ṣe. Ọlọ́run ẹlẹ́dàá iléeṣẹ́ yín sì ní yóò máa lọ wájú ni kò ní lọ ẹ̀yìn lágbára Ọlọ́run àwọn ẹni tán sì wá wò wá náà pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run oníṣòwò ni o oníṣẹ́ ìjọba ni o iwájú lẹ́ẹ̀mọ́ lọ o ẹ̀ nílò ẹ̀yìn o ọlá aláhàúlà wàlá quwwata ìllà billahi al-azim. ẹ ṣe gan ni mà jẹ́sẹ́kàlá òkè ẹ̀rọ mà a máa rí yín bá mà o nínú ọlá ńlá nínú ìfọ̀kànbalẹ̀ ẹ̀mí kíkún àtàláfíà àbí Allah subhanahu wa ta'ala kó bá wa fi ta yín lọ́rẹ ọlá títóbi Ọlọ́run ẹni wájú ní Ọlọ́run wá ní jẹ́kẹ́ dẹni ẹ̀yìn
ẹni yìí níyín ẹ wá ní dẹni ẹ̀tẹ́ àmín gbogbo ibi tẹ wá níyì dé ọlọ́run wá ní jẹ́ kẹ́ ẹ tẹ́ àmín débẹ̀ lágbára ọlọ́run ọlọ́run á wá máa fún yín sọ bó ṣe wá ń wù yín náà wípé nàìjíríà yìí sẹ̀ tẹ́ ń bẹ ọlọ́run ní gbangba àti ní kọ̀kọ̀ pé kó dáa because ìrọ̀rùn eku ni ìrọ̀rùn ẹyẹ gbogbo wa náà la wà nílùú òyìnbó a mọ nǹkan tá à ń go through nílùú òyìnbó kó tó bá tẹ̀ jẹ́ pé àwọn tó wà ní nàìjíríà wọn mọ nǹkan tá à ń go through báwa tá a wà ń bí a mọ nǹkan tá à ń go through understand sí bẹ́ẹ̀ náà ló ṣì nǹkan tó fà á nìyẹn tó fi jẹ́ wípé tá bá rí àwọn èèyàn tán jáde tó jẹ́ pọ̀rọ̀ nàìjíríà tútù ṣe ọ̀rọ̀ nàìjíríà ló jẹ wọ́n lógún ó ní nǹkan tán rí kò kún ṣe pé bóyá ń ṣe lè yàn kán gbówó fún wọn sí pé òkè máa pariwo pé kí nàìjíríà dá no mo torí pé wáì tó tiẹ̀ jáwà táwa ń lo òyìnbó láti máa pariwo kí nàìjíríà dá ó yẹ ká fọwọ́ mu ní pé wẹ́ èmi ṣáà ti ń jẹ bẹ́dà tí bọ́tà ń tèmi ń bíbà mo ṣáà ti ń wà òkè ẹni nǹkan tó bá wọn ará nàìjíríà níbọ ọlọ́run ò jẹ́ kó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn kan kọ́lọ́run kó bá wa tún gbogbo ti àwa tá a fi sọ́kàn bẹ́ẹ̀ kọ́lọ́run tún gbogbo ilé àtọ̀nà wa ṣe ọlá títóbi ọlọ́run ọlá ìjẹ́ kan ṣoṣo ẹ̀ ọlá aláhùlẹ̀ wàlá kù wọ́tà ilà abẹ́lá alẹ́ lazim nam orúkọ ẹ̀mí tí mò ń sọ̀rọ̀ pé tí ìyípadà Dr. Zabby Sanusi aya Abba Olórí Sanusi adúpẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wípé ó ṣọ́ wa títí di àkókò yìí gbogbo ẹ̀yin tí ẹ dúró tì wá láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ sísà wa mọ́mì wa náà mọ̀mọ́ òkọlà láti ìlú Dubai salamu alaikum sista Mariam salamu alaikum Saka ẹ kújọ́ mẹ́ta ṣàlàfíà lẹ́wà ọlọ́run á gbàdúrà wa gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń wò wá náà type adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ gan lọ́wọ́ oníkálukú àtọwọ́ ọkùnrin àtọwọ́ obìnrin wípé ẹ ṣé gan ni a kú gbogbo ìgbà ọlọ́run ò ní pa náà ìfẹ́ wa ọlọ́run wá ní jẹ́ ká ṣì wí ọlọ́run ò ní jẹ́ ká ṣì sọ gbogbo ìgbà tí a bá máa wí kí Allah subhanahu wa ta'ala kó máa gbẹnu wa sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ máa gbọ́ wa náà àbí Allah subhanahu wa ta'ala kó má jẹ́ kẹ́ ẹ ṣì wá gbọ́ ẹ̀yin tẹ́ bá ti jọ ní ìtọ́ ẹ̀ tí mọ̀ wá lórí YouTube a wà lórí YouTube Dr. Zabby Talk Show ẹ rí àwọn nǹkan tá a ti ṣe sẹ́yìn bẹ́ẹ̀ tẹ́ bá tẹ̀ débẹ̀ náà ẹ bá wa subscribe so that anytime tá a bá ju anything sórí YouTube ẹ lè máa rí notification kẹ́ẹ̀dẹ̀ tẹ like kẹ́ẹ̀ leave comment síbẹ̀ náà bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ́ bá ti like wa lórí Facebook ẹ tẹ like ẹ tẹ follow so that tá a bá ṣe program ẹ lè máa rí notification náà kí Allah subhanahu wa ta'ala kó má pa náà fẹ́ wa gbogbo ibi tẹ́ bá ti ń wò wá bóyá ẹ̀yin tẹ́ bá wò wá létà ẹ jẹ́ ká mọ̀ ibi tẹ́ ti join bóyá first timer náà níyín ẹ jẹ́ ká mọ̀ ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ charity wa náà ọwọ́ tẹ́ ń tẹ̀ sínú àpò ọwọ́ náà kò ní kàn sálẹ̀ àpò ẹ̀yin tó wùn láti ṣe náà ọlọ́run á bo gbogbo wa láṣìírí kọ́lọ́run Allah subhanahu wa ta'ala kó má dojú ọ̀rọ̀ wa rú èyí tó ti dá kó má bàjẹ́ a kí àwọn brọ́dà wa brọ́dà kẹ́hìnì ẹnjìníà wa abẹ́ ọlọ́run fún yín ọ̀rọ̀ yín kó má dojú rú gbogbo ibi tí ẹ fi ọkàn re sí tẹ̀ fọkàn re sí kẹbà ní ọlọ́run ọba pàdé ń bẹ̀ ilé yín àtọ̀nà yín kó má dojú rú àtẹ̀mí náà tí mò ń sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi gbogbo ibikíbi tí a fi ẹ̀dùn ọkàn wa sí bóyá ọwọ́ ni bóyá ọkàn ni bóyá kàn ń rò ni àbí ọlọ́run Allah subhanahu wa ta'ala kàbà ní ọlọ́run ọba pàdé níbi kíbi tá a bá fi sí kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kó sọ omijé wa kó sọ di ẹ̀rín ọ̀làkùn fàyàkùn ọ̀làkùn fàyàkùn ọ̀làkùn fàyàkùn ọ̀làìníkù ọlọ́run ọba ọ̀làláhùlẹ̀wọ̀làkù wọ́tà ìlà abìlà àlelàzín very soon lágbára ọlọ́run tá a bá fẹ́ ṣe program àtújú flyer jáde òun lè máa fi mọ̀ wípé bóyá tún máa wà ìgbà tá a máa tún fi wà ní orí ètò ibi ìbàdàn la máa dúró sí lọ́jọ́ títí òní jazakallahu khairan gbogbo lé subhanaka allahumma wa bihamdik wa shadu ala ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu alal mursalin walhamdulillahi rabbil alamin assalamu alaikum wa rahmatullahi wa barakatuh one love gbogbo lé. ṣé mo lè máa lọ báyìí.